Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Olúwa wí pé Peter Obi òun ló ní ìbò, ṣùgbọ́n tí Tinubu bá rí igi ẹ̀ òun ló máa wọlé. Bí mo yẹ tún sọ the same thing náà ni mo tún sọ yìí. Peter Obi òun ló jẹ́ kó jókòó Àtíkù níbi tó ń lọ ní Nàìjíríà kó lọ jókòó. Èmi ni mo sọ bẹ́ẹ̀ ní orúkọ Olúwa. Peter Obi òun ló ní ìbò, ṣùgbọ́n wọn ò ní fún wọn nítorí pé ó jẹ́ Ìgbò. And they are thinking very diplomatic wípé tí ó bá wọlé ó lè pín ìlú yìí. Ṣé yóò pín lóòótọ́ ni? Tó bá wọ ilé, tó bá wọlé, ẹ jẹ́ kí n fi sílẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí afẹ́dì ní January tó ń bọ̀ yìí. January tó ń bọ̀ yìí tí wọn ò bá rí igi ẹ̀, Peter Obi ló ní ìbò. Ṣùgbọ́n wọ́n máa rí igi ẹ̀, Tinubu ló máa wọlé. Tó bá wọlé ńkọ́ bò ní ara ó ṣe dẹ̀lú sí. Ara ò lè dẹ̀lú. Èyí tí mo sọ ní 4 years ago wọn ò rí bó ṣe rí ni. Olúwa wí pé wọ́n á rí iyẹ̀pẹ̀ nílẹ̀ nílẹ̀, wọ́n máa pè é ní gàrí. Ṣé wọn ò rí iyẹ̀pẹ̀? Bàbá, Olúwa sọ débi wípé ní àwọn ìrìn àjò kan, Olúwa máa sọ fún mi pé dọ́là ń lọ sí iye báyìí, ẹ lọ béèrè dáadáa. Go and check my record. Kò ṣeé delete ń bẹ̀. Èmi ò dẹ̀ ń delete ẹnikẹ́ni. Mi ò delete anything, my video. Go there and confirm. Dọ́là rí bẹ́ẹ̀, gàrí rí bẹ́ẹ̀, epo rí bẹ́ẹ̀. Bàbá bò ṣàṣẹ ni torí kò sẹ́ni mọ́ làlọ́ òwú owó Tinubu náà kò ṣe dáadáa bó ṣe wá rí níbo láti kùnà kí ló ṣe wá gan. Níbi tí a ti kùnà ni wípé Tinubu. Lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sí orí ètò fún ẹ̀yìn tí ẹ wá káàkiri àgbà láti wà lọ́lọ́ bàbá wa bàbá confam JP. Bàbá ti ní tí àwọn bá ti fi nọ́mbà lẹ̀ ẹ ṣáà lọ sí orí WhatsApp ẹ lọ drop message pẹ̀lú ògo Ọlọ́run wọn á gbọ́ wọn á lè ṣe kíni wọn á kàn sí tí ọ̀rọ̀ kálukú láti padà ní ojútùú dáadáa. Bàbá ìbò kù sí dẹ̀dẹ̀ nínú January tó ń bọ̀ àwọn èèyàn ti lọ ń da 34 gómìnà ló ti wọ́n APC báyìí táwọn ní àwọn kò lẹ́gbẹ́ àwọn. Tinubu yóò tún padà wá lẹ́ẹ̀kan sí àbí kò ní padà wá. Bàbá kí lọ́lọ́ fi hàn yín ẹ kú kalẹ̀. Iye ìlódún tẹ́ ń béèrè lọ́wọ́ mi kì í ṣe ohun ti ara tẹ̀mí ni tí ẹ̀mí ni. Ó yá. Tí n bá tún sọ màá tún sọ fún wọn pé sẹ́ẹ̀ tí kò bá ṣe kí wọ́n kọ́ wá sọ òkú pa mí. Ó yá. Ṣé pé this is a video ṣé ń gbọ́ mi? Bàbá mo fi ẹni tó dá ayé àti ọ̀run búra ẹ̀ tó bá yẹ pé ní ti pé kí wọ́n rí igi ẹ̀ ni Tinubu ló máa wọlé, ó dẹ̀ máa wọlé ẹlẹ́ẹ̀kejì. Tó bá rí igi ẹ̀ ni o. Bẹ́ẹ̀ ló máa wọlé ẹlẹ́ẹ̀kejì. Tó bá wà free and fair ńkọ́ tí wọ́n rí igi tí wọ́n tọ́ bọ̀. Bí èmi pẹ̀lú Tinubu bá gbégbá ìgbò tó bá yẹ pé wọn ò tọwọ́ bọ̀ èmi ni mo máa wí ní Tinubu. Ní Nàìjíríà yìí bàbá. Mo fi Ọlọ́run búra ẹ̀. Ẹ náwó ẹ ní. Náwó kí ni? Ṣé pé ọ̀tọ̀ ni àwọn èèyàn mọ ohun tí wọ́n ń wà. Ó ti sú àwọn èèyàn wípé ìbò wọn kò rí ìdí money, ìbò wọn ò count money. People know what they want, but everybody have been tired because ìbò wọn ò count mọ́. Tí kò bá rí igi bù kí wọ́n fi ìbò sílẹ̀, Tinubu ò lè lọ fún second phase mọ́. Second term yẹn kò sure. Ó máa rí igi ẹ̀, òun ló máa wọlé. Ṣùgbọ́n àwọn Peter Obi wọ́n ti lọ sí ẹgbẹ́ mi báyìí o. NDC lọ́tún gbé dání báyìí wọ́n ti kó ní ADC. Peter Obi kónkóso wọ́n ti wọnú
NDC lọ láàrin wákàtí bíi 24 tí Peter Obi àti Kókósó wọnú ẹgbẹ́ NDC yìí àwọn tó ti forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ní NDC wọ́n ti lé ní mílíọ̀nù 11. bàbá wọn bá jẹ mílíọ̀nù 50 tó ń yá lọ sí NDC. wọn bá jẹ Tinubu tó bá ti rí ìdìbò yẹn òun ló máa wọlé. tí ò bá rí ìyẹn ṣé Peter Obi ó lè wí ní ẹni. kí a tó kọ́ tiẹ̀ tó ṣe ti ìbò talákọ̀ọ́kọ́ lolúwa ti sọ wípé Peter Obi òun ló máa wọlé ṣùgbọ́n Tinubu máa rí ìgè ìbò alákọ̀ọ́kọ́ ni mo sọ. ti 2023 lọ́hùn-ún. àìmọye àwọn tóògì wọn tó pè mí pé àwọn máa pa mí mo ní ẹ máa pata ni ìdá ni wọ́n ń fọ́ wọn ò lè èmi wúrẹ̀ mi kọ́ ló máa pa. àìmọye àwọn láti UK oríṣiríṣi nọ́mbà pé kí n jáwọ́ nígbà tí ó ti fẹ́ dìbò alákọ̀ọ́kọ́ olúwa wí pé Peter Obi òun ló ní ìbò ṣùgbọ́n tí Tinubu bá rí igi ẹ̀ òun ló máa wọlé. bí mo yẹ tún sọ the same thing náà ni mo tún sọ yìí Peter Obi òun ló jẹ́ kó jókòó Àtíkù níbi tó ń lọ ní Nàìjíríà kó lọ jókòó. èmi ni mo sọ bẹ́ẹ̀ ní orúkọ Olúwa. Peter Obi òun ló ní ìbò ṣùgbọ́n wọn ò ní fún wọn nítorí pé ó jẹ́ Ìgbò. And they are thinking very diplomatic wípé tí ó bá wọlé ó lè pín ìlú yìí. ṣé yóò pín lóòótọ́ ni. tó bá wọ ilé tó bá wọlé ẹ jẹ́ kí n fi sílẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n tí afẹ́dì ní January tó ń bọ̀ yìí. January tó ń bọ̀ yìí tí wọn ò bá rí igi ẹ̀ Peter Obi ló ní ìbò. ṣùgbọ́n wọ́n máa rí igi ẹ̀ Tinubu ló máa wọlé. tó bá wọlé ńkọ́ bò ní ara ó ṣe dẹ̀lú sí. ara ò lè dẹ̀lú èyí tí mo sọ ní 4 years ago wọn ò rí bó ṣe rí ni Olúwa wí pé wọ́n á rí iyẹ̀pẹ̀ nílẹ̀ nílẹ̀ wọ́n máa pè é ní gàrí ṣé wọn ò rí iyẹ̀pẹ̀. bàbá Olúwa sọ débi wípé ní àwọn ìrìn àjò kan Olúwa máa sọ fún mi pé dọ́là ń lọ sí iye báyìí ẹ lọ béèrè dáadáa go and check my record kò ṣeé delete ń bẹ̀ èmi ò dẹ̀ ń delete ẹnikẹ́ni mi ò delete anything my video go there and confirm dọ́là rí bẹ́ẹ̀ gàrí rí bẹ́ẹ̀ epo rí bẹ́ẹ̀. bàbá bòrò ṣàṣẹ ni torí kò sẹ́ni mọ́lá lọ wù owó Tinubu náà kò ṣe dáadáa bó ṣe wá rí níbo láti kùnà kí ló ṣe wá gan. níbi tí a ti kùnà ni wípé Tinubu is not coming to serve the citizens of Nigeria. He only come to serve himself, our wife, his children, and his caban. That is all. Ibi tá a ti ṣe nìyẹn. And if Tinubu proceed kí n sọ fún yín mo sọ fún ọmọ yìí nígbà tí mo ń bọ̀ látọ̀nà ilé àti ọ̀nà tí mo ń kúrò lẹ́kọ̀ọ́ tí mo ń lọ sí Ìsẹ́yìn mo wá ń pè lọ́nà mo wá ń fi àwọn òkú wọn kiri lórí òkú tẹ̀ ní títì òkú ti pọ̀ jù mi ò rírú ẹ̀rí láyé mi lórí títì láti ìjọ́ tí mo ti ń travel mi ò rírú ẹ̀rí mo tún wá ń wò pé ṣé kò wá sí àwọn ọlọ́pàá tó máa kó àwọn òkú lójú títì kánsù lè kókó lójú títì lórí express bàbá wọ́n ti pa ẹ̀kọ́ lé pé èyí táwọn ọlọ́pàá ń ṣó lórí kinní ẹ wo wọ́n ti pa èèyàn nǹkan ti bàjẹ́ ní Nàìjíríà yìí. In one word Obi ló ní president o tó ń bọ̀ yìí ohun tó lúwa wí nìyẹn o tí wọn ò bá rí igi ìbò tí wọ́n dúró tán mo yẹ sọ́ńdà yẹn náà nìyẹn ẹ dúró tán ṣé ń gbọ́ mi gbogbo ọ̀nà tí Tinubu máa fi rí igi ìbò pátá gbogbo ọ̀nà ló ti wà lẹ̀. ẹ ti ń sùn. bàbá Mohammed live. ojú ò tì wọ́n. bàbá ojú ò ṣe kí ni. ojú ò tì wọ́n bá pè wọ́n lólè ojú ò ṣe kí ni. ojú ò tì wọ́n o. Tinubu wọ́n máa rí igi ìbò òun ló dẹ̀ máa wọlé ẹlẹ́ẹ̀kejì. tó bá wá rí igi tó wọlé ẹlẹ́ẹ̀kejì kí ló máa ṣẹlẹ̀ bàbá. ohun tó máa ṣẹlẹ̀ náà ni pé eku ò ní ké bí eku. ẹja ò ní ké bí ẹja. ẹyẹ ò ní ké bí ẹyẹ. ẹyẹ náà ò ní ké bí ẹyẹ. èèyàn ń kọ́. àgàn kò ní máa tọwọ́ àlàbòsùn. ènìyàn gan ò ní ké bí ènìyàn. fọdún mẹ́rin mi. because he never have the mind of God. ṣé ń gbọ́ mi whoever that want to be a leader must first of all have the mind of God. That is number one. He never have the mind of God. His mindset where he's going
wípé sẹ́ àwọn kan ti lo ọdún mẹ́jọ wọn ọ̀nà máa lọ ọdún mẹ́jọ. That is mindset and it is only for his caban. Gbogbo àwọn gómìnà tí wọ́n padà lọ deploy sí ẹ̀yìn Tinubu. wọ́n di kámpù. Sẹ́yìn Tinubu, it is because of money. Ó ti pín owó fún gbogbo wọn, ó dẹ̀ ti ní àdéhùn. Ṣẹ́gbẹ́ ohun tí Olúwa sọ nínú fídíò mi kan. Olúwa sọ wípé Tinubu fẹ́ ṣe ètò ìrìn àjò president ìlú yìí débi pé ó dìgbà tí àwọn bá kú kẹ́lòmíì tó débẹ̀. Olúwa ló sọ bẹ́ẹ̀ o. Ọlọ́run sọ bẹ́ẹ̀. Olúwa wípé ohun tí òun fẹ́ ṣe ṣẹ́gbọ́n mi ẹ̀yin òrí tó ń da dodo àwọn kìnìún ni. Kí ni pátì ṣe tí pátì fi ń lọ sí kóòtù lójoojúmọ́ àwọn pátì tó kù? Kí ni wọ́n ṣe? Ẹ̀yin òrí tó yẹ ṣe. Ìyẹn ò jẹ́ tí ìṣẹ̀lẹ̀ t'Olúwa tó ti máa sọ wípé intention ẹ̀ ni wípé ó fẹ́ ṣe ètò presidential ìlú yìí, ó fẹ́ ṣe níṣe wípé nígbà táwọn nìkan bá ti kú lẹ́lòmíì tó máa débẹ̀, wọ́n á tún jẹ́ tẹ́niyẹn bá ti kú lẹ́lòmíì tó máa débẹ̀ bí àwọn ìlú kan bíi Ivory Coast, àwọn ìlú kan bíi Gabon tẹ̀wọ́ ṣe. bọ́yìn ṣe láyé àwọn ọlọ́ba mọ̀lákẹ́ bẹ́ẹ̀ ni ó fẹ́ ṣe nǹkan yẹn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tí ẹ ò bá wá ṣọ́ra Olúwa tún sọ wípé lára àwọn tí Olúwa sọ nìyí tó bá kúrò l'Àbújá ó lè dé kókó lòun ní gbogbo Èkó kó tún lọ pé òun lòun jẹ president Èkó. He has focus nínú Èkó yìí ẹ̀yin tẹ́ ń gbé kó ṣe ń gbọ́ mi ẹ lọ sán ṣòkòtò yín o yé tó bá dé á lójú ẹni tó máa nílé lẹ́kọ̀ọ́. wọ́n gbà lé lọ́wọ́ èèyàn ni. èyí tí wọ́n ń fọ́ kiri ń kọ́ wọn ò gbá ni. àwọn kan ti sọ pé torí pé wọ́n wọlé ní ìyànà ò lẹ̀ ṣe fẹ́ràn ìjọba yìí. nítorí wọ́n wọlé mi kí wọ́n tó wọ ilé mi ni mo ti ń bá wọn fa wàhálà ọdún wo ni wọ́n wọlé. November lọ́dún tó kọjá àbí bẹ́ẹ̀ kọ́ November lọ́dún tó kọjá òun ni wọ́n wọ ilé mi o mo ti ń fa wàhálà ohun tó lúwa rán mi mo ti sọ more than 15 years go and check my history. kì í sọ̀rọ̀ pé bí ilé ló mú ihe ti àbí. bàbá ṣe bí ẹni tí ó bá rí ẹni tó bá wẹjú òun ni ẹ̀rù ń bà èmi tí mo ríran òun ni mo mọ tí mo sọ lára ẹ̀ náà lọ́lọ́ padà lọ wó ilé yẹn nǹkan tó máa ṣẹlẹ̀ nìyí sẹ́yìn tẹ́lẹ̀ ń vóòtì fún gbẹ́ni yìí àwọn yìí gbogbo ilẹ̀ Èkó sẹ̀ sáwọn yìí fẹ́ rúlu wa ni wọn ò múná dé lẹ́yìn tí wọn ò múná dé àwọn èèyàn padà lọ ṣe sólà lẹ́yìn tí wọ́n rí pé àwọn èèyàn tún ti ń ṣe sólà gan wọ́n yẹ tí wọ́n sọ wípé ẹni tó bá tún fẹ́ ṣe sólà máa máa gbà pàmìtì. They will drain Nigerians wọ́n drain ni wọn to zero. àwọn tẹ́rì Èkó yìí tẹ́rì wọ́n ti wíìlì ẹ̀ fún ara wọn èmi mo fi Ọlọ́run búra ẹ̀ lẹ́kọ̀ọ́ yìí bó bá nílé méjì èmi gan ti ń ta àwọn tí mo kọ́. bàbá kí ló dé. I am okay ẹyọ kan ti tó tó bá dẹ̀ wá tí wàá fẹ́ gbẹ ẹyọ kan yẹn wọn ṣáà lè gbowó mi tó wà ní àkáǹtì mi. tó bá pé mo ti ta òwòrò bíbọ̀ kan tó wá wo ni ṣé wọ́n fẹ́ lọ gbowó mi ní àkáǹtì mi ni. ẹ ti sùn. àbúrò bàbá. irun tí Ọlọ́run fi wọ̀n wá òun ni mò ń ṣiṣẹ́ lé o even until now. inú ẹ̀ lẹ́yìn pé padà ṣẹlẹ̀ sí mi ní November tí wọ́n lọ fọ́ ilé yẹn. They will demolish many houses tí Tinubu bá ti wọlé with no mercy. Because he is returning back to Lagos. lẹ́yìn tó bá parí l'Abuja. I am telling you. àbúkọ́ ọ́fíìsì Abuja bọ̀ lẹ́kọ̀ọ́ ni. I don't know kí ló fẹ́ wá kò lè kó wá sẹ́kọ̀ọ́ kò lè kó wá kò ní intention yẹn àwọn tó fẹ́ kó sì máa kó wọn ṣùgbọ́n kò lè kó ọ́fíìsì yẹn wá sí. pé tó bá kó wá sẹ́kọ̀ọ́ ní ìgbà tí àsọtẹ́lẹ̀ wípé ó fẹ́ sọ pé òun lòun ní Èkó tó bá máa ṣe kò ní lè ṣe é ṣe. tàbí ẹjẹ àwọn alẹ́ ẹ̀fìn nọ́mbà yẹn lè fáwọn tá a fẹ́ pè yín torí wọ́n ní nínú òfin nínú ọ̀làánú ni ọmọ pálọ̀ ọ̀rọ̀ ń dàgbà bó lé ó lé Ọlọ́run yóò lè mọ́ wa ṣùgbọ́n mọ̀ pé Ọlọ́run ṣàánú ẹ̀yin lọ́nà àbáyọ tó pọ̀ nípa ètò àtàdúà tí wọ́n lè fi rójú ìtù sí ayé rẹ̀ ẹ fún wa nọ́mbà yẹn ká wà lọ́wọ́. nọ́mbà mi ò yí padà 08022 040950 08022 040950 WhatsApp ní kókó mẹ́sẹ̀gì mi lóhun tó bá fẹ́ tí n bá gbọ́ màá reply èrò pọ̀ ń bẹ ò ṣùgbọ́n mo sọ ṣùgbọ́n tí o bá mẹ́sẹ̀gì mi lóhun tí mo mọ̀ wípé tí mo ní láti reply lé lórí ohun tó o bá fẹ́ tó o bá sọ tí n bá gbọ́
I will reply you with answer. Ẹ ṣé gan ni olóòtú. lẹ́nìkan pàdé mi ní Àbújá ó lóun bèrè pé ṣé bí wọn ló ní máa ṣe wọn èwo ni ò léwu kó ló léwu ṣé bí wọn ló bèrè pẹ́ṣọ̀ lọ́wọ́ mi ẹ̀yin kí ló dé òfin bèrè pẹ́ṣọ̀ tó léwu lọ́wọ́ mi ṣé kí jẹ́ lẹ́mi ni mo wà àwọn tó máa ń sọ kí ló ń sọ yìí. wọn ò ní fẹ́ jẹ́ kí Jagaba wọn ò ní fẹ́ kó wọlé ní second time. ó ti wọlé already máa yí no vacant in Aso Rock. That's great. lẹ́tà bá ní ká tún gbé lọ padà Yorùbá ò ṣèjọba rí a máa jọdún mẹ́jọ wa ò fẹ́ jagun ni. bàbá Yorùbá òṣèjọba ní kẹ. ìkójọba ò ṣèjọba rí. ọmọ olówó òdùrú ṣe. ọ̀dọ̀ lọ́mọ lówó mo lọ́mọ Ìgbò ní báyìí and that is a pulpit wọ́n lò ó láti fi gbá wa lójú ni it's just a sit down look head of state ẹ bínú kúrò lóyè torí ẹ̀gbọ́n ẹ senior brother ẹ general akérò tó ní tí Tinubu bá ti wọlé Bọ̀dé George olóhùn àbúlá ti jẹ́ ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ó rúlù ló ní Ondo state rí mi ò tiẹ̀ family torí ọ̀tá làjọ jẹ́ ṣé o rántí ìgbà tó máa lọ sẹ́wọ̀n Bọ̀dé George èmi lolúwa fi hàn wà nùwé tó wà lókè yẹn bó máa ṣẹ̀wọ̀n ó pàdé mi l'Ábùjá ó ní wòlíì mo ní sà àwọn ní òun màá lòun yan kiri mo ní sà táìmù tí tó ní sà lẹ́yìn ìgbà tó máa yá àfigbága Ọbásanjọ́ ti sẹ́wọ̀n bọ̀dọ̀ wá dùn mí ni pé mi ò ráyè lọ kí mo fly yẹn ò jẹ́ ó yẹ kí lè lọ kí n fíìlì fọ́ọ̀mù ẹ pẹ̀lẹ́ sà ẹ máa pàpà ti débẹ̀ so ẹ̀dẹ̀pẹ̀lẹ́ ẹ máa ṣeré ọlọ́run jẹ́ kí ìgbà rere tún padà wá ẹlẹ́wọ̀n ní Bọ̀dé George ex convict so lẹ́yìn tí ẹ kúrò oní tó bá ti wọlé òun á kúrò lóyè wọ́n ti sẹ́tù ẹ̀yìn sí gbogbo ó ti. àwọn Tinubu ti yan. tá a bá ṣọ́ra bá ṣe ń bá lọ yóò máa dìbò fún APC bẹ́ẹ̀ ni sà ṣé bá ti jẹ́ èyí náà ni a mú àwọn àgbàlagbà tẹnu wọn dàbí ìfurọ tó máa ń rọ̀fù nísàlẹ̀ tó bá ti jẹ́ dòdò irú àwa yìí ni a máa kú bá ṣe wá yìí náà ni o torí bó ṣe fẹ́ pè mí bó fẹ́ sẹ́tù mi lórí kíni ṣé lórí ilẹ̀ dájọ́ra èmi pàápàá ò mọ nǹkan náà pè ní settlement mi ò mọ 2x2 mi ò mọ 2x4 pákó ni mo mọ̀. Bàbá bí wọ́n ṣe decentralization yìí sí tí ó ṣe ń lọ lọ́wọ́ tí process ẹ̀ ń lọ lọ́jọ́ ọ̀la torí nǹkan tí mo gbọ́. ó fi ṣe ìwọ́n ṣùgbọ́n tó sí Nàìjíríà ọjọ́ ọ̀la ṣé ọlọ́jọ́ làwọn ọmọ abọ́jọ́ ọ̀la tiẹ̀ Nàìjíríà nation ń bọ̀ ẹ̀bùn àwọn Ìgbò lọ ti wọn. bẹ́ẹ̀ ni. ẹ̀ẹ́dọ̀ ọjọ́ ọ̀la bí tó ti fẹ́ lọ́jọ́ ọ̀la tó torí ẹ̀wọ̀n glasses mo fẹ́ mọ̀. ọjọ́ ọ̀la kọ́ ọjọ́ ìní ni o ọ̀dà ọjọ́ ọ̀la wọ́n bínú Tinubu kẹ̀. ẹ mọ̀ nǹkan tó ṣe àwọn ADC ní kí ṣe mí àwọn ADC ló fún. Obama ti ka bẹ̀yìn ọba mójú kúrò. mo kàn fẹ́ make sure. mo lọ ọba ti mójú kúrò. bàbá kò ṣe mójú kúrò torí pé àwọn èèyàn. nǹkan tó máa bá kúrò ń bílẹ̀ ní rìfásitì ló máa bá lọ jẹ́rìí kan tẹ̀mí táyà láti sọ. Tinubu ṣe wọn tó lè ṣe. ó lè kọ̀ǹpíà Tinubu pẹ̀lú Ọbásanjọ́. ó lè kọ̀ǹpíà ibi tó ṣe é lẹ̀ yìí kò kọ̀ǹpíà pẹ̀lú Buhari. Buhari ọ̀dẹ̀ Buhari dọ̀rọ̀dọ̀rọ̀ tó dàbí ikú bí yóò bá jẹ́ bá ṣe ń bá lọ yìí tó wá pé Buhari ṣe wà láyé ó máa ṣe house arrest ní second time Tinubu tó bá tó bá jí eléyìí ó dọ̀dọ̀ ẹ̀ ó jẹ́ eléyìí ó dọ̀dọ̀ ẹ̀ ó jẹ́ eléyìí ó dọ̀dọ̀ àwọn nìkan lọ́mọ wa. ó wá ṣàlàyé. bàbá ṣe bẹ ṣe ń sọ̀rọ̀ yìí sí kò léwu nígbà tó ń bá gbọ́ pé ẹnìkan máa ṣẹ̀wọ̀n nísìnyí nígbà tí. mo lẹ́nìkan pàdé mi ní Àbújá ó lóun bèrè pé ṣé bí wọn ló ní máa ṣẹ̀wọ̀n èwo ni ò léwu tó ló léwu ṣé bí wọn ló bèrè pẹ́ṣọ̀ lọ́wọ́ mi ẹ̀yin kí ló dé òfin bèrè pẹ́ṣọ̀ tó léwu lọ́wọ́ mi ṣé kí jẹ́ lẹ́mi ni mo wà. àwọn tó máa ń sọ kí ló ń sọ yìí. wọn ò ní fẹ́ jẹ́ kí Jagaba wọn ò ní fẹ́ kó wọlé ní second time. ó ti wọlé already máa yí no vacant in Aso Rock. lẹ́tà bá ní ká tún gbé lọ padà Yorùbá ò ṣèjọba rí a máa jọdún mẹ́jọ wa. o fẹ́ jagun ni. bàbá Yorùbá òṣèjọba ní kẹ. ìkójọba òṣèjọba ní. ọmọ olówó òdùrú ṣe. ọ̀dọ̀ lọ́mọ lówó mo lọ́mọ Ìgbò ní báyìí and that is a pulpit wọ́n lò ó láti fi gbá wa lójú ni it's just a sit down look head of state. kí ló ṣe ṣèbí di ọ̀dà mà tó wà lọ́wọ́ tó bá wà wọn girlfriend káàkiri àwọn má sọ̀rọ̀ ẹ̀ mọ́ mi yòó
olúwa mi ẹ̀rọ ẹ wá nǹkan mi ṣe náà àbí ká máa lọ. olúwa mi ẹ̀rọ. àlè lọ sá àlè lọ sá nǹkan tí wòlíì ń sọ bí ni pé gbogbo pé eléyìí máa ṣẹ̀wọ̀n tó bá fi lè padà dé tọ́wọ́ máa lọ sí ìyẹn lè mú ọkọ máa dìbò fẹ́ ní. wọn ò ní ìdìbò àwọn lọ wọn sẹ́ni tó lè pa ẹjọ́ lọ. ó lè di pàpà bẹ́ẹ̀ni wọ́n di pàpà mọ́ Dáfídì and Joseph Genesis 37:1-10. ó ń ṣerú àbúrò tani rè tó lóun lálàá ìtìgì 12 eléyìí tó ń dúró ti dúró gedegbe àwọn tó kù wá tẹrí ìbá wájú ẹ ọmọdé ìyàwó lélẹ́yìí. ó ní kan tí mo rí ni mo sọ ní verse 6 ó ní now we know that Joseph was a dreamer. lọ́dún lóun lálàá mi ó ní the moon and the 11 star àwọn bàbá ìlú tó wá gọ́ ó láwọ̀ láti royal peaceful now nígbà tá a wọ̀ láti ilé ọba the moon and the 11 star èmi àti ìyá àádọ́balẹ̀ fún ẹ lè ní sùúrù the whole world everything here is temporary. gbogbo àwọn tó ló ń kó ìdísìn káàkiri ìsìn tó bá bẹ̀ sí jáṣẹ̀ ní kọ̀ọ̀kan ká tó dìbò ńkọ́ ó ń sọ̀rọ̀ arrest tó bá sùn tó ọ̀jí ńkọ́ ṣe bẹ́ẹ̀ yàn làbájá ṣe bá wọn kan ló arrange tó àbáṣà pàṣàrò wíwà ó jù sómi àwọn ló arrange wọn apá mọ́nú yàrá ẹ̀ ní kí ló fẹ́ ṣe sí. wọ́n tiẹ̀ ló jápù ni. ìyẹn kò jápù sir it was American handiwork. apple kọ grape ni ẹyin ẹ̀ tí ẹ̀ rí dáadáa ní apple òkè kan tẹ gbọ́dọ̀ gbé kiri ìsọkè ṣé ẹrí kan tẹ mi sọ ẹni sùúrù nígbà téèyàn ò kàwé ṣé bí kankan ló máa láìkì ìgbà gbà téèyàn ò ti kàwé òun ló wá dúrọ́ọ̀kì káàkiri ń bàdàn tó fi bá wọn jápò nínú mílítírì. kò mọ̀wé kò mọ̀ dò orí bó ṣe bùlà ojú ẹ̀mẹ́ ni ọkọ̀ wọn bú bí ọmọ táyọ̀ tó gbádùn láti kékeré. ìwọ ló sọ nítorí but ó lè ní wárápá àbúrò ó wà scotland but what I'm trying to tell you ìlú yìí ò ní problem àwa yìí mà ní problem ìlú yìí ká máa wọ́ọ̀dì káàkiri bẹ́ẹ̀ ni tí tó mú sniper nígbà tí ó kan Yorùbá ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù àwọn tó ń ṣe kiri náà mọ̀ pé wọ́n lè gbàjọba lọ́wọ́ Tinubu. àwọn ní sójà yìí. kò sí sójà kankan sójà ò lè rú Nàìjíríà mọ́ wàá rí plane Amẹ́ríkà àti Britain wọ́n máa pàdé níbí submarine máa jáde àwọn ló máa wá gbọ́ fáwọn sójà pé kí wọ́n máa bọ̀ kì í ṣe Burkina Faso kì í ṣe Côte d'Ivoire the giant of Africa that lay down the democratic lane. ṣé sójà lè gbàjọba ní Amẹ́ríkà ṣé sójà lè gbàjọba ní Britain báwo la ṣe báyìí ṣe bẹ́ẹ̀ lọ school níbo ni sójà ti train nǹkan tó fẹ́ ṣe ẹ̀sà tó bá ní fellow Nigerian lẹ́nì kátórí 48 hours wọn kó wọn. àwọn kan gbìyànjú ẹ̀wò láti àlà. àwọn ti mú wọn sì ṣe pé mo wọ́n wọn pé kó má ṣe pé tó bá ṣe. ẹ̀jẹ̀ tó fún wọn gbà pé èbà april. yẹ́ mo sọ pé tó bá ṣe o. you said it. pé ó ti tọ́ nìyẹn ó dàbí ẹni tó ní ọkọ òun ò lágbára òun lè gbé ẹni boyfriend wálé ó ní òtó bẹ́ẹ̀ ọkùnrin yẹn gẹ̀rẹ́ kì í gbó lágbára bọ̀ tó ní mágùn onírìṣiríṣi mágùn lọ́wọ́ ó ti náà lẹ̀ obìnrin yẹn gẹ̀rẹ́ ó dàbí ìbàfò ó gan apá. bàbá ṣe mágùn wà ní. ṣé bó ń kọ̀ kadà. àwọn kọ́kọ́ ní pé mágùn wà ṣebí ṣé kí n kọ́ ẹ ṣé kí n kọ́ ẹ. àwọn ẹgbẹ́ gbọ́n lè. máa ń pẹ́ apá ń sìn má jẹ́ káká àwọn tó dáwọn míì nù wọn ò dáa. kọ́ bá lọ lò fẹ́ ni. ṣé bó wù ni bá ti ṣe tàbí fi sẹ́nu ẹ̀. tábàdẹ̀ tí wàá parí àfisẹ́nu ìgbín àdẹ̀wé pọ̀ àkànná sẹ́nu ọ̀nà abẹ́ footmat tó bá ti kọjá ọ̀kọ̀ọ̀kan kan ẹ̀ kúrò ní alẹ́ ló fẹ́ yàn mẹ́jọ. àṣírí ni. ṣùgbọ́n tó ta mágùn ní Iléṣà òun náà ní díẹ̀díẹ̀ lára ó ní ẹ̀kan lòun ti já bọ̀bọ̀ wádìí bẹ́ẹ̀dì olóko yẹn mú àwọn bẹ́ẹ̀dì kan tí àwọn tí fi máa ń tà fún wa ó dì mú ọbẹ̀ síbẹ̀ ibẹ̀ ló ti bì tó kú sẹ́yìn kan ló ta kò bí dandan kéèyàn ta mẹ́ta síbí kan ní kan ló wá jíjẹ. tàkìtì mẹ́ta mẹ́yọ kan ló ta bó ṣe jábọ̀ gbé báyìí ló di bẹ́ẹ̀dì mú olómi àtàkẹ́ta àtàkẹ́ta ẹ̀ náà ibẹ̀ ló ń bèrè ta ó sì wà tálọ̀ ni. láìpẹ́ láì jìnnà a máa tó dìbò ààrẹ ní Nàìjíríà to be precise
in January 2027 wọ́n máa dìbò ṣùgbọ́n báyìí sì oríṣiríṣi náà ni a ti rí ní agbo òṣèlú báwọn kan ṣe ń wọ́ lọ síbì kan báwọn kan náà ń wọ́ lọ bòmíì tí wọ́n ṣà ń gbà síra wọn bíi bọ́ọ̀lù ẹlẹ́yin bàbá wa pè wá láàárọ̀ yìí olótùú àti ọ̀gá àgbà ẹni tí Ọlọ́run ń lò fún Christ is coming mega crusade worldwide pásítọ̀ Mọ́ṣọ́lá Ọlábànjí wọ́n ní Ọlọ́run kàn sáwọn lórí ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu ó jẹ́ pé àwọn kan ti ní àwọn nígbà kò sí tó ń lọ ṣùgbọ́n ní kí gbogbo ọmọ Nàìjíríà ká lọ fọkàn balẹ̀ Bọ́lá Tinubu náà ni Ọlọ́run tó fẹ́ lò lẹ́ẹ̀kan sí tí ara ó sì dẹrú tí ara dẹ ọmọ ẹnu níkan náà ni àti gbọ́pọ̀n ẹgbẹ́ àgbẹ̀ mọ́kàlẹ̀ tó kámútọmọ kámútì àìkú ṣe baálẹ̀ tọrọ ká lọ sọ́dọ̀ ká lọ sí ìlú dùòrò nílé pásítọ̀ wa ìjìká ti gbé adébẹ̀ dáadáa ẹkú kalẹ̀ sá. ẹkú ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú bàbá. Ọlọ́run kò ní fi yín sílẹ̀. amen. lákọ̀ọ́kọ́ náà mo gbàdúrà fún gbogbo àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà pé ìran ẹ̀mí àti kò ní kú. amen. ìlérí tá a mú wáyé lórúkọ Jésù kò ní parẹ́. amen. a ò ní fi ìgbà onígbà ṣègbà. amen. ìgbà wa náà lè ní bọ́ lọ́wọ́ wa. amen. a ó yà àkókò àti ìgbà wa lò. amen. àṣẹ ọ̀run kò bẹ́ẹ̀ ní kí ní parẹ́. amen. Jésù Olúwa tó ń gbà. àmín àmín. mo kí gbogbo alẹ́ nǹkan sí pé èrè àti àánú Ọlọ́run kò ní wọ́n wà. amen. orúkọ tèmi ò yí padà orúkọ mi náà ní pásítọ̀ Ọlábànjí gbogbo ayé mọ̀ sí àwọn kan máa ń tẹ́ pé mi ní pásítọ̀ Tinubu lẹ́yìn àwọn kan máa ń pè mí ní ìbọn fẹ́ mi pé olórí ọ̀fẹ́ ni mí níwájú Ọlọ́run. mo fẹ́ kí ààrẹ wa gbogbo wọn kú oríire lónìí mọ́jú á kí wọn kú oríire wípé wọ́n ti wọlé ẹlẹ́ẹ̀kejì. Bí ẹ bá jẹ́ ẹ̀dá tó máa ń fọ́lò mi ẹ rí pé 8 months to 2023 election náà mo ti kí wọn kú oríire. bẹ́ẹ̀ 8 months. mo rántí. So wọn kú oríire because nínú ẹ̀mí Aṣíwájú ti jáwé olúborí. àdúpẹ́. wọ́n rẹ̀ ti borí ọ̀tá. ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ láti sọ pé Tinubu yóò tún ṣe alákòóso orílẹ̀-èdè fún 2031. ohun tí ó yọ ọ̀pọ̀lọpọ̀ ni pé kì í ṣe ọ̀tẹ̀ ìdìbò ìjọta bí ògo ìjọ náà kọ́ la yan ògo àti yan ògo ká tó wá bí ògo àti ń sọ nípa Kristi kó tó lè gba wá padà wá tó bí Jésù sáyé gẹ́gẹ́ bí ó ṣe rí ni pé òtítọ́ ti kọjá kó tó di pé irọ́ sáré láti rí. So congratulations in advance to our president. Ẹni tí Ọlọ́run bá ti yàn kò ṣeé farawé. kò ṣeé farawé ìmọ̀ ní Ọlọ́run ti yàn. So mo fẹ́ sọ gbogbo àwọn Nàìjíríà pé our president Tinubu àwọn ni ààrẹ. Àwọn mo lè fẹ́ congratulate àwọn ẹgbẹ́ alátakò àwọn bíi Obi, Peter Obi, Atiku, Kwankwaso. ẹsọ bẹ́ẹ̀. Kwankwaso. ẹgbẹdẹ Rabiu Kwankwaso ọkọ rẹ̀. àti Àwòfù Arẹ́gbẹ́ṣọlá. ara àwọn ò tiẹ̀ jáde fún Rotimi Amechi. wọ́n kú failure in advance. Yes, wọn kò sí àkànnù tí ó dìbò. Àwọn sọ mi pé Obi this is the last election tó máa jáde. Obi kí ni yóò ṣe young man sí ni. This is the last election tó máa pay. The next 2031 Obi ò ní jáde tó rẹ̀ not in the election láti wáyé. So ní sí fún sáà. Ṣùgbọ́n ká wá rí bàbá. a lè fẹ́ ó lè wáyé pé wọ́n á lè lò fún fáìsì o mi ò rò pé ó lè lo fáìsì torí mi ò rò bẹ́ẹ̀. Àtìkù rẹ̀ ní Àtìkù election Àtìkù sí pẹ̀lú tọ́sí election yẹn wọ́n á ní Àtìkù lè retire báyìí torí kọ́nà bá wà dẹ́nu wọn sí. Allahumma amin. Kọ́nà fún wọn lẹ́nu gbígbó. Allahumma amin. nǹkan tó ń lé aṣọ orí kìí ṣe tiwọn àròkù sí wọn ààrẹ àròkù sí wọn.
amen. Ṣé tó máa ní irú wọn nínú ẹbí ẹ̀ tó máa ní kọ̀ọ̀kan. Wàláì kódà nínú ìlú Nínú ìlú kódà lórílẹ̀-èdè. So Ọlọ́run ní pa wọn lọ́ba fún ní. Amen. Bọ́ 2031 wọ́n tún jáde wọ́n mọ̀ tún ní wọlé. Eré àkọ́mọ́ wọn ni. Wọ́n rà lé dàrẹ́ ni. Tàwọn ṣẹ̀ ṣẹ́jú ọba kan yóò foríjì wọn náà ni. Mo kí sọ̀rọ̀ Ọbásanjọ́ mo ti sọ fún yín láì mọye ìgbà. Òbí Àtàtìkù ohun tó fún ààrẹ ní orí ọ̀fẹ́ láti rìn kọjá ó ní wípé bí ẹni tí ò lẹ́tọ̀ọ́ àbẹ́ni tí ò lágbára bá ń bá alágbára ju ọ̀nà ẹ ti mọ̀ pa alágbára gan bó tẹ̀ ó lé ìwósè òye yóò fi mú kó lọ́nà. So àwọn méjèèjì tí wọ́n bá wọn dù àti gbogbo wọn kílẹ̀ pé wọn. Bẹ́ẹ̀ni. Àwọn kan ṣe lọ sí ẹ ṣe election. So nọ́mbà tó lọ́dẹ̀ ti jẹ́ kí o mú sọ fún yín last time maybe 2 weeks ago pé tí ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́kùnrin àwọn sínú mọ́tò ADC ẹ máa ti gbé kámi ṣe fáìsì Àtìkù. So ṣùgbọ́n àwọn akọ̀mọ̀ pé ewé mi báyìí tí mo wà tí ọdún pẹ̀lú tọ́nà ti fi hàn mí bẹ́ẹ̀ bá afẹ́wò kàlẹ́ndà wọn afẹ́wò ìrọ̀lẹ́ kó jáde àwẹ́wò owó tán fẹ́ náà ìṣẹ̀lẹ̀ ṣàfihàn wọn. Bàbá ní àìpẹ́ yìí tí Peter Obi tí ó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC Nigeria Democratic Congress bó ṣe ń lọ bẹ̀ kò pé wákàtí mẹ́rìnlélógójì 24 hours àwọn tó ń bá ọmọ ẹgbẹ́ yẹn wọ́n lé ní mílíọ̀nù 11 as carry members. Èyí kò dẹ́rù bàyàn tó. Wọ́n lé mílíọ̀nù 11. Tí mílíọ̀nù 11 tán bá dìbò fún yàn. Ọ̀dà pé mi ò tí mọ̀ monetize Facebook. Bọ̀ mo máa ń gbọ́ táwọn ìgbà pé ẹ bá wo oní fíù 1 million ní Facebook. Bọ̀ owó tán padà fún wíyá ní $5. So few numbers omi ìlú kò ní àṣírí. Tẹ́bá sọ ti YouTube ń kọ́ àbí ọ̀kẹ́ owó èyá ní 1 million views lórí YouTube owó bìtìbìtì. So what I'm saying is that pé ọmọ dàbí àwàdà no matter millions of people that follow him ìjọ election ọ̀tọ̀ lè rò ọ̀tọ̀ lè yàn ọ̀tọ̀ lè yàn ẹ̀rẹ̀sán ọ̀tọ̀ ní èrò àwọn èrò tẹ̀lé yẹn ọ̀tọ̀ làwọn èèyàn tó bẹ́ẹ̀ gbókù lọ tẹ́ ẹ̀rẹ̀ èrò àbí tẹ̀bá gbé òkú lọ tẹ́ ẹ̀ máa rí èrò tó tẹ̀lé yìí bọ́ lẹ́yìn tẹ́bá ti sìnkú tán àwọn tó tẹ̀lé ọmọ olókùn lélẹ̀ mélòó nù wọn ẹ gbàgbé pé. Èyí tẹ́ wá sọ fún wa lónìí sáà ẹni mọ́júmọ́ ìní. Mọ́júmọ́ òní wọn Tinubu ti di ààrẹ mo sọ ní 8 months before 2020 election the same thing náà ni Ọlọ́run tó review sí mi 2027 8 months before election Tinubu is now the president of Nigeria. Kọlọmọ ọjọ́ kọmọ yọ báyìí. Tinubu ti wọlé mo ti sọ ó wà long line tẹ́lẹ̀. 4+4 ló bá di mẹ́jọ. Ó gbé. Tó pẹ̀lú ògo Ọlọ́run àlàáfíà tí Ahmed Bọ́lá Tinubu Àkànbí ọmọ olórin tí a fi lò ó kọ́lọ́jà bá wà bí ẹ̀fọ́ ọlọ́ba àjogún ẹ̀ fún. Kí lè nípa àlàáfíà bàbá? Òun náà lẹni tó ti kú. Kò sẹ́ni tí ò rẹ̀ tí ò látúnṣe. So àdúrà táwọn gbà ní pé ogun tó bá kò dé bá wọn bí àìsàn kọ́nà bàbá fàánú bàbá fi mú kó. Amen. Tó bá wò dé bí mi bá àìsàn náà. Àtẹ̀mí náà ó àmì Ọlọ́run. Ọlá akọ́kọ́ kúlà àfi ń tọ́ka à ń lọ sí ọsítútù ọ̀pọ̀lọpọ̀ àti ọ̀pẹ́ láwọn lọ sí ọsítútù jù èyí tó ń ṣe tiẹ̀ tó bá lówó yóò lọ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n láyé kò lówó lọ́wọ́ so tó bá gbá kankan ṣe wọ́n náà Ọlọ́run ọba aláàánú kó bá fi àánú sí wọn. Bàbá wọn ti sọ pé ẹnu òyò kì í ró yànmùyànmù ìrìn àjò yìí àti wọdún mẹ́rin lọ báyìí kí ni ìbáṣepọ̀ pásítọ̀ ìjọ Christ is coming mega crusade worldwide pásítọ̀ Bùsọ́lá Alábàájí àti APC tó ń ti Tinubu
kí ni àjọṣepọ̀ èmi ò náà jọṣepọ̀ pẹ̀lú APC. Tinubu ń kọ́ Mo náà jọṣepọ̀. ẹ ti rí wọn ẹ ti lọ bọ́dí lọ́rùn. Ara àjọṣepọ̀ ẹ̀mí Olúwa rán mi. Ọlọ́run ló rán mi níṣẹ́. ẹ sì ń jẹ́ Mo sì ń jẹ́ ń tèmi. Ọlọ́run ló mọ bó ti máa san fún mi. Àkànbí ò tí ì sàn kankan. Ara o. Abẹ́yẹn lẹ́ẹ̀fẹ́ ni. Ara o. Tinubu ò ti fún mi nìkan. Ṣùgbọ́n ẹ fẹ́. Bàbá ara ti ṣe àránṣẹ́ ni màá gbà. Ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run rán mi. Òun lẹ́yìn jẹ́. Mo sì ń jẹ́. Mo sì mọ̀ pé torí káwọn èèyàn ká sọ káwọn èèyàn kan gbọ́ dáadáa o. Nígbà máa kọ́ jáde náà orí ìkànnì ni o. Bẹ́ẹ̀ni. Pé ẹ̀rù tiẹ̀ ń bà mí lọ́nà pé tó ní wọ́n èmi ò dá tẹ́rí kí bẹ́ẹ̀ lọ́jẹ́ ń bẹ̀. A sì débẹ̀ lóòótọ́ ẹ sì sọ pé gbogbo ayé sì ló sọ máa pé Tinubu kọ́ ọ̀tẹ̀ ní ọ̀tẹ̀ àkú àwọn kò tí ì declare by ẹ̀sọ́gbà ẹ̀ bẹ́ẹ̀ ni. Tinubu kò tí ì declare by the governor. Bẹ́ẹ̀ ni president ní òde mọ̀ wọ́n. wọn ò sì lọ sọ pé èmi ló kàn Wọ́n àti lọ sọ. èmi ló kàn kò tí ì wáyé ká ẹ̀kẹ́ sọ pé ìkọ́ tọ́lọ̀ fi wọ̀nyí Ìbínú ló fa èmi ló kàn. tó ló fẹ́ yàn wọ́n jẹ ni. Ìbínú ló fa èmi ló kàn. Ìbínú yẹn dẹ̀ ni ó wá láti inú Ògùn state náà. Mi ò sọ ìlú ẹ̀ lọ. Ṣùgbọ́n Kò sí èdìdí ní. èdìdí ni kò sí àṣírí tó gbé wọn débẹ̀ sí mi. Nítorí wọ́n rán jù náà. Mo sọ fún yín pé mo wà náà rìn àjò yẹn. ẹjọ́ ń bá Tinubu ṣe. Bẹ́ẹ̀ni Ọlọ́run ló rán mi. tó ẹ̀yin ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí ẹ súnmọ́ Àkànbí. Ilé ò sọ̀rọ̀ APC eléyìí mo sọ ẹgbọ́n tó bá mọ̀ president wọn lẹ́yìn Tinubu ló máa ròyìn fún 30 tó máa lè 2031. yóò gbé wa débẹ̀ pẹ̀lú ògbọ́n náà. Ẹ̀sìn kan tí ó ṣe. Ṣùgbọ́n sà a ti gbọ́ ti yín sà pé Tinubu náà ní parabọ̀ lẹ́ẹ̀kan sí ṣùgbọ́n ogun ìrẹsì lọ ẹ̀kíní kan ṣẹlẹ̀ ebi o epo gbogbo ẹ̀ bó ni ó ṣe rí ọdún kẹrin tí ń bọ̀ yìí ṣááyọ̀ ṣá. Ọlọ́run ó fún wa ní oore ọ̀fẹ́ ẹni Ọlọ́run ó fún wa lóore ọ̀fẹ́. Àmín. Oore ọ̀fẹ́ tọ́lọ́run ó fún wa ṣẹ́rí ní ayé history ìtàn tá à ń kọ́ lójoojúmọ́. èyí tó kọ lánàá ó yàtọ̀ sí tòní. Story àná o ò lè gbé wá sóni o lè má wọ ìbáǹkà system mi lọ. Kò lè sẹ́ni tó wà láyé tí ò ní ìdá fífún àwa tí a di ààrẹ a ní different ìlà kọjá. Àmì ò sọ̀rọ̀ ẹ̀rí lórí afẹ́fẹ́ kan máa sọ for the first time. A fẹ́ gbọ́. Lájọ́ tó ti máa ń ṣe fídíò Tinubu mo ṣe fídíò kan tí mo sọ̀rọ̀ nípa Tinubu ní 2023 for election ó kú dẹ̀ kan mẹ́rin nínú. Àwọn owó sà. Ó kú díẹ̀ kan mẹ́rin nínú. Ṣùgbọ́n látàgbà yẹn mo ti máa ń ṣe fídíò the one to tún fíìmù. People thought that when I come live like this I come láti wá ṣeré because nǹkan tí mo wá sọ tí ò fi jọ eré mi pé it's not a content because it's a spiritual something. Ẹ fẹ́ sọ. Ni mo wá sọ. So and the people that have inner spirit tá a máa gbọ́ wọn mọ̀ pé nǹkan ẹ̀mí lẹ́nu yẹn sọ. Iye tara. So iye tara. So result ẹ̀ náà tí káyọ̀ ìbá fẹ́ wá náà tẹ̀ mí náà. The last video tí mo ṣe more than 3 days ni mo ṣe video. Kí ló ṣẹlẹ̀ bàbá? So mi ò sọ bẹ́ẹ̀ lọ. So wọ́n gbìyànjú náà ni. Sọ ń tawọ́ ni. Ayé la bá náà. Ṣáwọn PDP ní ń tawọ́ la àbáwọn NDC àbẹ́ NDC. It's a party. No like that. Let me tell you something. Ẹ pé láyé àwọn kan wà lè ókè. Mo rẹ́ni tó béèrè pé o fẹ́ mọ irú agbára tí mo ń lò. Yes. Ní kọ́mẹ́sì àbí wọ́n pè yín. No. Wọ́n máa pè mí ẹlòmíì máa náà fẹ́ gbé ẹ̀wò ẹlòmíì máa nínú ẹ̀mí ẹlòmíì máa náà pé dán tó fi dán ẹ̀wò ló fẹ́ gbé ẹ̀wò. Àbí wà á tẹ́ sọ̀rọ̀ Yorùbá nation ni. Torí pé ẹni Yorùbá nation ká kú omi ẹ̀ kò sí ọ̀tún jọ. So sẹ́rí in life kí mẹ́fà ń bẹ̀ mí pé o lè ṣe nǹkan oníṣòwò lè yọ̀ lẹ́nu pé o lè ṣe nǹkan mí lónìí. Understand? Mo ti ń pray fún yàn. Mo ń pray fún yàn. Ṣe é pé ó máa ṣẹlẹ̀ dáadáa nǹkan ló ṣe lé àṣìṣàn mi. Then mo ń pray fún yàn. Tọ́lẹ̀ sọ fún mi pé bíkọ́ ó ń gbàdá fẹ́ mi. A máa fi owó pọn ẹ lójú láàrin ọ̀sẹ̀. So mo dẹ̀ tún jí láti pe ẹnìyẹn pé ó lè tó ajọ́ kejì. Mo dẹ̀ pé ẹnìyẹn ní lọ́wọ́ òkè. Bẹ̀rẹ̀ pé nǹkan yẹn ní fẹ́ máa ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ ni pé bẹ̀rẹ̀ tún pé ẹnìyẹn ẹ̀nà ẹ̀ tún dínà ẹ̀mí pé ẹjọ́ lè bẹ̀rẹ̀ àdúrà fún tẹ́ ń tọrọ owó lọ́rùn. So a lot of things in the spiritual realm. So the game
mo sọ pé bóyá tó ṣẹlẹ̀ lánàá ó yàtọ̀ ẹ mọ̀ pé àwọn èèyàn it's not the content what I'm saying here people that have understand the spiritual lálẹ́ yìí yes they will understand it so when I'm saying I'm praying for Tinubu mo mọ̀ nǹkan tí God tí mo sọ mo rẹ̀ mọ̀ nǹkan tí mo ti face as a battle but I can tell you categorically tí o bá ti kọ́ lọ́rùn ló wọ́n mi àìsè fídíò. bàbá tí káwa padà sọ́dọ̀ nǹkan táwọn ìjọba kí n bèèrè lọ́wọ́ yín torí àwọn tó ń wò mí ẹ̀ṣà ìbí náà rèé o wọ́n fẹ́ mọ̀ pé ẹ ti ní Tinubu ń pa àbọ̀ lẹ́ẹ̀kan sí tí ó sì lọ ọdún mẹ́rin sí pẹ̀lú ògbó ọlọ́run bá kún wọn wọ́n ti wọlé ọ̀rẹ́ di pẹ̀lú nǹkan kan oníṣà kan bí pẹ̀lú ògbó ọlọ́run àjọ wà bí ẹwà náà ni àwọn Nàìjíríà ní kí n bèèrè lọ́wọ́ yín pé ọdún mẹ́rin tẹ̀ ń sọ yìí o bóò ni ó ṣe rí ṣáàmù pariwo náà ni àbí gbogbo rere gbogbo náà ni yóò padà ṣùwábọ̀. lè pariwo by God grace I could remember that after Tinubu declare pé Tinubu is the next president tọ́lọ́run lò nígbà yẹn tọ́lọ́run rán mi ìkọ́ mi kọ́ mo declare I don't have power I don't have that so authority mo declare the only thing tó ṣẹlẹ̀ ni pé God told me exactly iṣẹ́ náà bọ̀ wá ṣe ẹ̀sọ́ mi pé mo ní wọn bá ń ṣe ọ̀nà ẹ̀sọ́ bẹ́ẹ̀ àbí ó wà àdìrí tiẹ̀ ẹ̀rí pé now both spiritual and physical nínú ẹ̀mí tí ó bá tẹ̀ yíyàn bá ń ṣe ọ̀nà nínú ara rí pé one of the projects president Tinubu dání is ọ̀nà náà. bẹ́ẹ̀ni. Today message is that God revealed to me that we are anointing him for the next 4 years. It's the one that will rule us. So now maybe before next video ìran tó bá fẹ́ ṣẹlẹ̀ nínú ìgbésẹ̀ tó fẹ́ gbé nínú ọlọ́wọ́ fi hàn yín pẹ̀lú ògbó ọlọ́run tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ mi ò dẹ̀ lọ àìdíà fún ọ̀rọ̀ ọlọ́run mi ò pápá mi ò fi kún bẹ́ẹ̀ ní ìyọ̀kúrò. tó ẹ yẹ kí a lọ sábàlá mi ẹ̀yin akẹ́wà káàkiri àgbáńlá pẹ̀lú ògbó ọlọ́run wọ́n ti ní pé ká lọ fọkàn balẹ̀ o pàápàá ẹ̀yin ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti àwa tó kàn ní àbí ẹ̀fẹ́ ní ilẹ̀ Yorùbá ló kàn kọ́lọ̀ jẹ́ kí a lò dáadáa wọ́n ní ká fọkàn balẹ̀ pé Bọ́lá Tinubu náà ni yóò tún ṣe lẹ́ẹ̀kan sí wọ́n ti ní kọ́ rejoice o a sì rí pé bàbá congratulation Bọ́lá Tinubu pẹ̀lú ògo Ọlọ́run nǹkan báyìí ò ní ṣe bàbá o àlàáfíà tó pọ̀ ẹ̀mí gùn tó pọ̀ Ọlọ́run àbá ṣe fún ọ lábẹ́ bẹ́ẹ̀ náà àti nínú bẹ́ẹ̀ náà àwa tí a jẹ́ àkóónú àwùjọ tájọ́ mọ́ òlú àárín táwọn náà o bẹ́ẹ̀ ni àwọn ní fi òṣìlò gbà bàbá ẹ jẹ́ kí a wá lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ kátó ní pé bí a ti ẹ̀bọ́ sí gbangba wálé àbáyé olùtasọ lábẹ́ ìtàgé lẹ́yìn ìtàgé lọ́hùn ẹni mẹ́sẹ̀jì fún Engineer Ṣèyí Mákindé tó ti ń kó gbàgbọ́ báyìí àti Adébáyọ̀ Adélábù tó bẹ́ẹ̀ di gómìnà Ọ̀yọ́ kan bí ọmọ àwọn tó ń gbàdúrà fún wọn kò sí tó ẹ wọlé wà nípò ẹ náà Ọlọ́run ló máa gbé ẹni ẹ débẹ̀ agbára ò lè mọ ẹsẹ̀ gómìnà owó ò lè mọ ẹsẹ̀ gómìnà ọ̀tọ́lọ́run bá yẹn olórí ọ̀fẹ́ gbà orí ọ̀fẹ́ tí ẹ rí gbà orí ọ̀fẹ́ náà ló kú òun fẹ́ bẹ̀ yẹn wò mí dáadáa mo kéré mi ò lówó òun lórí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ dẹ̀ ju owó lọ torí ẹni tó mọ̀nà ó yá ó tó mọ̀nà ó dára ju ẹni tó rìnrìn àjò tí ò mọ̀ bí tí ó lọ lọ so mo mọ̀nà mo mọ̀ Ọlọ́run tó pè mí tẹ́ ẹ bá ṣọ́ra ẹ wá ọ̀nà nínú òṣèlú tẹ́fẹ́ di ipò kan ẹ lọ fún sẹ́nítọ̀ ẹ má lọ fún vice ẹ má lọ fún gọ́vnà ẹ má lọ fún president ẹ lè lọ fún gọ́vnà ẹ má lọ fún vice torí vice nǹkan kò lè yọ àṣetìmá ẹ má lọ fún president torí president nǹkan kò lè yọ Tinubu ẹ lọ fún senatorial kìíní ẹ lọ gbà kẹ́ẹ̀. nínú ẹgbẹ́ wo. owó ẹgbẹ́ tó bá wù kàn fẹ́ sí. ṣé PDP ń ṣe tamurege gáyìí náà. PDP ò sí lọ́yọ̀ọ́ PDP ò sí lọ́yọ̀ọ́. Mákindé ní ṣe PDP. PDP ò sí lọ́yọ̀ọ́ sẹ́. ṣé wáṣápò ń bẹ̀ ní. àní PDP ò sí gbogbo ẹ̀yin ará Ọ̀yọ́ kò sí PDP lọ́yọ̀ọ́. as of today gbogbo mẹ́sẹ̀jì tí mo gbọ́ náà ni mo ń gbọ́. wọ́n mọ̀ ní kandidéètì. ara gbogbo mẹ́sẹ̀jì tí mo gbọ́ ni mo fi síwájú mi. wọ́n mọ̀ ní kandidéètì. wọ́n ní kandidéètì ó jẹ́ tó fẹ́ jáde báyìí ní PDP. kò lè wọlé. àdúgbò ṣe àkútì kò lè wọlé sẹ́ẹ̀ kí ṣe pé kò sí PDP lọ́yọ̀ọ́. ẹ̀yà àpàṣọ lọ́ba Mákindé ẹni kó wá ẹgbẹ́ òṣèlú kan tó máa ń dá. ẹgbẹ́ òṣèlú kan wá pé PDP náà lè bẹ́ẹ̀ sí táwọn lọ kóòtù
kán lọ I'm telling you kán lọ ṣe kí Mákindé lọ ṣe kán lọ wọ ẹgbẹ́ kan wọ̀ kán lọ fún senatorial district kán lọ retain power kán jọ parí pẹ̀lú àbá Tinubu. bí ò bá rí ẹgbẹ́ wọ̀ nǹkan àbí bí ò bá lágbára gbà. wọ́n ṣẹjọ́. àbí ò bá wọn ṣẹjọ́. APC ló máa gbọ̀yọ́. ta nínú wọn. APC ló máa gbọ̀ adéla mọ́sẹ̀ mi ò parọ́ fún yín. ó yá. mi ò gbọ́ ẹni báyìí ló máa wọlé lọ́rẹ̀. mọ̀. mi ò mọ̀. ohun yóò tí ì wá. ohun yóò wá. ṣùgbọ́n nínú bóyá ìwé yín kọ́. ṣùgbọ́n ẹni tó wù mí òun la dé. Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ṣì. ó wù mí ni tó bá wù Ọlọ́run bọ̀ tó bá fún ní tíkẹ́ẹ̀tì yóò wọlé. ṣé yóò sì ṣe dáadáa àbẹ́ẹ̀ tí ì mọ̀. mo garanti pé mo gbà ọ̀bẹ lọ́hùn kọ́lọ́ bá wa jẹ́ kan ṣe dáadáa má bàa tẹ̀lé ṣe dáadáa. láti wá rí tíkẹ́ẹ̀tì gbà láti rí ilé ọ̀hún wọ̀ ìyẹn ní tíkẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ àdúrà yẹn báyìí tọ́ ẹ ló wù yín. dandan nìyẹn. ẹ ti ń ba abẹ́ ọlọ́ba yìí. dandan nìyẹn. ẹ dọ̀rọ̀ ẹ sọ ni. àní mo ń ṣe. ẹ ti ń ṣe. dandan nìyẹn. sẹ́rí ṣé mi ò ta búrẹ́dì mi ò sẹ̀ lẹ́ pósítà ẹ ti máa fẹ́ràn náà kí n máa fi sọ̀pọ̀. ẹ mọ̀ ṣàdúrà fún. ẹ àdúrà náà ni. so I'm praying for him and that's my nǹkan tó wù mí nìyẹn pé ẹrú ẹni báyìí at least irú ẹni let me tell you something ẹ mọ̀ pé last time tá a wá tẹ sọ̀rọ̀ àwọn èèyàn complain nípa pé Adélabú ó wá ń lu power kò ṣe dáadáa kò ṣe dáadáa let me tell you something in spiritual realm Adélabú is a strong man. Yes. Adélabú náà ṣe yàn lásán wọ́n lè máa wò ní. yóò rí pẹ̀lú ògbó náà. Adélabú is a strong man in spiritual realm. Ó dẹ̀ difficult tí wàá gbé bóyá ọjọ́ strong man. Sẹ́rí mínísítà kan fún wa ẹ̀ kì í ṣe ẹ̀rọ ọmọdé. Táwa. Kì í ṣe ẹ̀rọ ọmọdé. Mo ti sọ dáadáa mo ti sọ jinlẹ̀. Ṣé tí a bá lè wá gbérù nǹkan ẹ̀ tó gba ẹ̀gbin yẹn tó ní kápá láti gba ẹ̀gbin yẹn lè kó resign fún ara rẹ̀. Kí ni mélòó ló wá lọ́wọ́ àná báyìí? You need to check the capacity. Èèyàn. Tí a bá lè gbé lóòdù iná lórílẹ̀-èdè. Tí wọ́n ò sí lé ń bẹ̀. Tí wọ́n ò yọ dànù. Àyàká mélòó wá nígbà Ọ̀yọ́ state. Let me tell you something. People don't understand their capacity. Capacity is not about being a law school and certificate and second kan. To yọ mo sọ fún yàn bàbá Adélabú ni mo wish to be. Òun sọ pé ó ti ẹ̀ka rẹ̀ you wake up. There is a level of capacity. Mo ní èèyàn méjì ló ti pè mí láti Ọ̀yọ́ fún àwọn afẹ́gbẹ́ gómìnà fún àwọn pray ìkan láti abroad ìkan nílẹ̀ ìkan Ọ̀yọ́ state. I told them I fail. Yes, come and fail. Mo mọ̀ pé mo máa ń ṣẹ́rí mo máa ń sọ fún ọ̀sẹ̀ kan máa fail. Mo gbọ́n débi pé tí máa dùn wọ́n nínú pé wọ́n máa wọlé pé wọ́n máa ràn mí lọ́wọ́. Ẹ sì nílò ìrànlọ́wọ́. Mo nílò ìrànlọ́wọ́ ṣùgbọ́n I don't lie to them ẹ máa fail. Afẹ́ tàn yín lábẹ́ gbó lọ́wọ́ ẹ mọ̀ lọ́bẹ̀. Mo lẹ́ni tó pè mí láti Ogun State tó ló fẹ́ jáde ní ẹgbẹ́ kan yàtọ̀ sẹ́gbẹ́ APC. Mo ní ọba jáde láti ẹgbẹ́ APC yáàyè máa ní everybody ní. Wọ́n lọ́bẹ̀. Ọ̀brẹ́ yes wọ́n ti gbé yáàyè ti wà á ti gbé sókè báyìí. Nínú ẹ̀mí. So need that people don't understand game of life. Tó bá ti wo inú ẹ̀ ní lágbára wà kò sí nínú ara àwọn ẹni wọn pàtẹ́wọ́ tẹ̀lé lónìí kó dọ̀là kan yàrá kankan ní wọn akẹ́kẹ́ tí ó tó nǹkan ló wà kàn ṣe ìyàwó léèyàn gan tẹ́jọ́ sùn tẹ́jọ́ jẹun tẹ́jọ́ ṣe gbé ọ̀rẹ́ dàárọ̀ kẹ́ ẹbí ó wọn ti gbọ́n kí ló ṣẹlẹ̀. Wàláì. ìyàwó ilé ẹ̀ sùkàwá sọ ẹ̀ tẹ́gbà àwọn tẹ́gbẹ́ èèyàn tẹ́gbà lọ sùn wọ́n náà wá jí láàárọ̀ àwọn tá a gbá lé sí so capacity làwọn ẹ̀ máa ń wò capacity làwọn ẹ̀ máa ń wò so agbègbè tágbára wà nínú ẹ̀mí lágbára wà kì í ṣe pé mo lẹ pósítà ṣe pé bí a mo lówó mo ṣe kíní kan dáàsì kan tí mo fẹ́ mọ̀ lọ́sùn gangan nìyẹn ọlọ́run ẹ̀ ti fún mi láṣìírí tó lẹ́ẹ̀ ti fún mi ọlọ́run fún mi mo béèrè fún mo fẹ́ máa capacity àbọ̀ yẹn. àbọ̀ tó dé tó ń bọ̀ I'm telling you yes. ṣé yóò sì dé ṣá lọ́sùn. èmi ò gbàdá kó dé. Bàbá kí ló dé?
mo sọ pé nǹkan tí mo fẹ́ ni kí lẹ fẹ́. APC ni wọ́n bọ̀ kì í sọ̀rọ̀ APC lélẹ̀ mo fẹ́ kí Adeleke ó wọlé padà. tòkí àmọ̀mọ́ ti dé. ó wà tó wá wọ lọ́hùn lè dé o. ṣùgbọ́n kò tó wọ èyí. torí èmi ò sọ lọ́hùn. apá yìí ó dẹ̀ gùn báyìí kò ló gùn báyìí. bọ̀ gẹ́gẹ́ bí ènìyàn èmi náà ní choice kò bá ní choice ni máa wò ó. abẹ́ ti gbà kọ́lọ́wọ́ Adémọ́lá Adélékè ni bàbá. Adémọ́lá Adélékè tí máa bẹ́ẹ̀ sì wà bẹ́ẹ̀ níwọ̀n gba bí ọdún bíi mẹ́fà. ẹni ìtàn mi náà mo jẹ́ ìyẹn. tí bá gbà kan. iye kan náà ni wa ẹlẹ́ gbóná ẹ̀ nípa kọ́kọ́. Adémọ́lá Adélékè ò fún mi ní kankan ìfún àsọ̀rọ̀ yìí. ṣùgbọ́n wù yìí. ó kàn wù ẹ́ náà. àbí tó lè Davido lè ṣe fẹ́ràn yìí. Davido kẹ̀mí o ti ẹ gbórin Davido bá wọ̀ ṣùgbọ́n ẹ fẹ́ràn Adémọ́lá Adélékè. mo fẹ́ràn Adélékè. torí kọ́tẹ́ yìí náà rí lọ́sùn. yẹn torí mo rí lọ́sùn mo dẹ̀ wíṣ pé òkè k'Adémọ́lá Adélékè kó parí ọdún kejì káwọn ẹdẹ kan parí pẹ́ẹ́dẹ́ bá ti parí kóṣogbo ṣe. àwọn ọkọ̀ wọn wà ń fẹ́ ìgbẹ́kẹ́ wọn súnmọ́ra wọn. kóṣogbo ṣe Òṣogbo ṣe rí. wọn ò jẹ́ gómìnà rí. Òṣogbo di gómìnà rí. àwọn ìdílé ní kápítà. àwọn ìdílé ní kápítà so táwọn náà bá ti parí ní ìsìnkú bá lọ mú kiri ó tún lọ sún ọdún mẹ́jọ ilé bá kọ ọdún mẹ́jọ Iléṣà ti ṣe. àwọn náà ti ní kọ́mọ jẹ kápítà náà dà. Iléṣà ti ṣe. àbí. Iléṣà ti ṣe kiri ti ṣe Òkùkù ti ṣe. bẹ́ẹ̀ni Ìrágbìjí Olókè méjì takọtabo àwọn náà ti ṣe. Oyètọ́lá ti ṣe Oyètọ́lá ti ṣe. ní Ìrágbìjí. kí ló wá kù Ìkírun ò tí ì ṣe àwọn ará ìsọ̀rọ̀ Ọ̀ṣun ẹ̀rí ọwọ́ Ìkírun náà tóbi gan. Ìlá ti ṣe lọ́dọ̀ bàbá wa Bísí Àkàndé àwọn agbóhùnà. Ìlá ti ṣe ẹ̀rí Ìkírun ò tí ì ṣe Òṣogbo ò tí ì ṣe Ifẹ̀ ò tí ì ṣe àwọn mẹ́ta tó dẹ̀ ka Ìkírun Ifẹ̀ àti Òṣogbo àti kí lórúkọ ìlú. gbọ̀ngàn ló ti ṣe rí. gbọ̀ngàn máa kàn wọ́n lọ́jọ́ wájú. Ìkirè bọ́ọ̀lù ló kiri àwọn náà ti ṣe. ibẹ̀ náà làwọn á bọ̀ náà. ibẹ̀ ni yà ń bọ̀. ẹbẹ̀ la ń bọ̀. kò káàbọ̀ mọ́ ti dé ó ní sùúrù náà. torí bọ́dà làwọn wà àwọn àti Ìbàdàn náà jọ pẹ́ gbé. kọjá k'Adémọ́lá Adélékè parí sáà. ẹ̀ṣẹ̀ mi o ẹ̀ẹ́dẹ̀sẹ̀ ń tó àgbóró fún mi o bọ̀ gẹ́gẹ́ bí ènìyàn ilé ẹ̀dú máa ń là kì í so ohun pé Ọlọ́run bá mi sọ o. nǹkan tó wù ẹ̀yìn ni o. Ọlọ́run bá mi sọ kò lè yẹ ẹ má jẹ́ ká tanra wa ohun tí máa Ọlọ́run sọ kò lè yẹ. so èyí dé erí mọ́jú yìí Ọlọ́run ló sọ o. Bọ́lá Ahmed Tinubu bó ti wọlé. ìyẹn confam ni ti gọ́vnọ̀ Ṣèyí náà confam ni. Ọlọ́run ló sọ. yes tí àwọn bá ti lè ráyè ní tàbí ráyè handle power ní àkókò yìí. kọ́ rìtẹ́ lágbára bákan. a máa rojọ́. kéèsì ń bọ̀. kéèsì kìí ń bọ̀ kékeré kọ́. lórí Ṣèyí Mákindé. bọ̀ lọ́sùn ó wù mí èmi ó dẹ̀ bẹ Ọlọ́run fún Adélékè. ẹ bẹ àbẹ tí ń bẹ. àwọn tí ń bẹ. pẹ̀lú ògbọ́nọ yóò sì rí bẹ́ẹ̀. ó wù mí Adélékè. yóò sì rí bẹ́ẹ̀. Adélékè máa retain power. yóò sì rí bẹ́ẹ̀ pẹ̀lú ògbọ́nọ. Adélékè máa retain power. mo lè sọ pé tí bá ti Adélékè bá ti wọlé kó má dédé gbàgbà máa ń gbé fọ́tò ìgbà Adélékè papọ̀. ẹ gbọ́kọ̀ ńlá. èmi yóò bẹ Ọlọ́run mi ò fẹ́ irú kó iṣẹ́ ìránṣẹ́ mi jọ mi ò lè fi irú ní kankan bẹ̀ so àwa náà ní ràn lọ́wọ́ bẹ́ẹ̀ so mi bá wá bẹ lọ́rùn fún irú Tinubu nìsín wọn àwọn àrédè sọ̀rọ̀ orí tó wà bẹ́ẹ̀ lọ sí wọn. bọ́bá tí wá sí pé ẹ lọ sí ẹlọ́jọ́ bọ́dí náà ní nígbò yìí àjọ lọ pẹ̀lú ògo Ọlọ́run àjọ lọ wọ́n sì rí wa. Ọlọ́run máa Ọlọ́run. tó bàbá ẹ̀gá tẹ̀síwájú ní báyìí gbogbo làbáyìí náà ni pé kí ẹnjìnà Ṣèyí Mákindé kan wá mi kan wọ́n wá mi kan káwọn náà ní kan sì wà ń bá wa kan wọ́n náà báwọn wà ń bá wa. nítorí ẹjọ́ kan wà tẹ́wọ́ ẹjọ́ àwájú wọn ẹjọ́ wà o. ẹjọ́ àwájú wọn gbogbo tó bá fẹ́ gbà fún Ṣèyí Mákindé lọ́yọ̀ọ́ kan lò láti fi retain power. Adébáyọ̀ Adélábù yẹn sọ kí nìkan ní pé kí wọ́n ṣọ́ra bákan. Kán ṣọ́ra fún ìjà àgbà wọ́n bá rí pé yóò padà kó bá wọn. Kán ṣọ́ra fún ìjà àgbà ọ̀rọ̀ ẹnu kán ṣọ́ra fún ìjà àgbà orí Adélábù wọn lè ṣe nìbàdàn ṣùgbọ́n nígbà tí mo ń bá wọn wà fòye wò mo rí pé àwọn kan wà tí wọ́n dàbí onígbèrágá sí
tẹ́ni wọ́n ga sí. Tí ara àwọn ní ìgbéraga sẹ́ni wọn dẹ̀mọ̀ báwọn kan náà ní ìgbéraga sí yẹn àwọn ẹ̀ náà lè yá lè bà kan lé. Ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lágbọ̀n bẹ̀rẹ̀. Ṣùgbọ́n pé wọ́n ní wọlé yẹn. Ká tú dànù. Ní wọ́n bá fún wọn ní gẹ́gẹ́ bí sí máa congratulate wọn níjọ́ kejì. A ṣe fídíò mi. Máa congratulate wọn níjọ́ kejì. Wọ́n máa wọlé. Ṣàlámà àdíjọ́ àmẹ́ ńkọ́ Fọlárin ńkọ́ àwọn èèyàn ńkọ́. Ẹnìkan tó lè tì wọ́n nínú àwọn tẹ̀sán ẹ̀ oní àlì. Ṣàlámà dín àlì. Àlì ìgbà tí mo pray nípa ẹwà náà ní. díẹ̀ bàbá yẹn jẹ́ ntí wọ́n lè yí táwọn fẹ́ fi kọjá nìbàdàn táwọn fẹ́ lò ó ní pé wọ́n láwọn. ẹnìkan mọ̀ láwọn nípa bóyá oní kọ́ńtẹ́ǹtì sí èyàn oníwẹ́ kó ní kọ́ńtẹ́ǹtì sọnù. owó àbáwọn. béèyàn bá ti náwó sí tó yẹ kó náwó sí gbogbo òòlé táyé lọ́rùn. Wàláì. ṣùgbọ́n tó bá náwó sáwọn tó yẹ kó náwó sí so nítorí pé wọ́n láwọn orí ọ̀fẹ́ yẹn àwọn yẹn náà tó máa lò wọ́n rárá òyà òun la fẹ́ mọ̀dáde dúró bá tó ká má ṣe dáadáa tó rìn dáadáa ká má bẹ̀ lọ́n pẹ̀lú bá àwọn kankan. ṣùgbọ́n bàbá ẹ jẹ́ ká yà díẹ̀ o dó ẹ̀yin ò kì í fẹ́ yà ẹ̀ kì í fẹ́ yà sínú bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ sọ pé wòlíì kan jáde láìpẹ́ ayédìbú tó bá jáde bá ló fẹ́ wọlé nǹkan tí wàá fi dàwọ́ mi ló wà àti kó wá rí mi. wòlíì sọ bẹ́ẹ̀ pé nǹkan tó máa fi di gómìnà yẹn pé you have to come if you don't come to see me gbàgbé ẹ̀ forgotten. ẹ má dárúkọ ǹjẹ́ dárúkọ ṣùgbọ́n kọ́ lórúkọ dáadáa yà. lẹ́yìn tí wòlíì sọ wípé tí Adédìbú pé tó bá fẹ́ lọ fún gómìnà yìí o tó bá tó sì fẹ́ wọlé tó fẹ́ wà ń bẹ̀ àfikún wa nǹkan tí wàá fi dàwọ́ mi ló wà tó bá wá o lè dá o lè wọlé. ẹ̀yin náà dẹ̀ rí fídíò yẹn. ó wà káàkiri kódà àwọn àlórí alóore gan pẹ̀lú ògo Ọlọ́run á lò ó. ok ṣé bóyá ká bẹ̀ lọ́n ká òkè ká ọ̀kan mẹ́rin bóyá fẹ́ mọ̀ bóyá wà lọ́wọ́. ẹ̀yin náà fẹ́ fẹ́ mi wá. ara kò sí ẹ̀ka lọ́wọ́ ẹni wọ́ọ̀dì. ṣé ẹgbẹ́ ní òní ìparọ́ ni. tọ́lá wọlé pamari ẹgbọ́n níbi ògbọ́n kan ní ó parọ́ máa wọlé pamari wọ́n wọlé. tọ́ba já wọlé pamari tọ́ba fi lè wọlé pamari tí wọ́n bá lọ rí wòlíì ṣé ó sì wọlé náà. ẹgbọ́n gbé nínú lẹ́nu yóò gbójú sórí òkè wọn níbo ni àlọ́ mi yóò ti wá lọ́wọ́ yóò tọ́wọ́ yọ wá ẹni tó dọ̀rùn wáyé kábíyèsí lè dùn àrùn àbí ọkọ̀ rẹ̀ lọ́wọ́. Adawajalla iná mo kí Ọlọ́run. Sàkárà ẹni gbọ́dọ̀ lọ́wọ́ ẹni bọ́ọ̀dù náà kò sí tèmi náà lọ́wọ́ yẹn kò sí tèyàn lọ́wọ́. Ọlọ́run ló bá ní. sọ́wọ́ yẹn kan wọ́ Ọlọ́run ló sì wọ́. Allah kò sí lọ́wọ́ yẹn. kí Adébáyọ̀ àdé abúkọ lọ fọkàn balẹ̀ ṣùgbọ́n ẹtì ẹ̀yin náà tó wá sọ kí ni pé káwọn ọmọ kọ́ mọ̀ ṣe fùlẹ́ńgé fùlẹ́ńgé kankan o. ìyẹn ni mo rí. kọ́ mọ̀ ṣe fùlẹ́ńgé fùlẹ́ńgé kankan o. lẹ́yìn ìyẹn mọ̀ yẹn ká pa yẹn pa mẹ́yìn pa ọ́tàn ni táwọn mo ti gbọ́ fídíò ìṣẹ̀lẹ̀ àmọ́ àti bírè lórí mi ò rí fídíò yẹn ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín ẹ̀mú ẹ̀jẹ̀ ká gbòde pàmárì mi mo máa tòde tí pàmárì wọn bá ti kọjá lọ lọ́yọ̀ọ́ state pàmárì bá ti kọjá lọ tàbí làbúgbà ti jáde tọ́ fún ẹgbọ̀dọ̀ lọ palẹ̀ wọn. lọ́yọ̀ọ́ àwọn Ọ̀yọ́ ń pè ọ́ Ọ̀yọ́ ń pè ọ́ àwọn ń kọ́ ṣé wọn ò níbi tí wọ́n gbé tí wọ́n kà ní. ó ti sọ fún yín. èrò mọ̀dálẹ́yàn máa Musa. Amusa dà. Oríyọmí. Amusa dà. Amzat. ìyàwó dà. Akọ́ọ̀dù. àyẹn dáadáa ni wọ́n. ó ti sọ fún yín gbogbo gbà. ṣùgbọ́n ọ̀rọ̀ òṣèlú náà ọ̀rọ̀ èrò ní. èèyàn ń tẹ̀lé wọn gan èrò pọ̀. òṣèlú yàtọ̀ sí èrò yàtọ̀ sí yíyan mo ti sọ lẹ́ẹ̀kan. ha káàsà ó mọ̀ ṣe. sẹ́rẹ̀ ẹ̀ sọ nìkan fún mi tẹ́ bá ń pín oúnjẹ títí tẹ́ bá ń pín oúnjẹ àtọ̀tá yàtọ̀ lẹ́yìn ní bàbá yẹn jẹ. bẹ́ẹ̀. tó bá ti gbogbo ẹ wá tò sí mi lẹ́yìn ẹni mọ́ rẹ̀ ní kankan. ọ̀rọ̀ òṣèlú àwọn pé ó tó amsa ti dà. ìyá dáadáa ni wọ́n. mo sọ fún yín náà mo ti wá wọn náà. yọ àmọ́ mi mo lè sọ lónìí mo ti sọ nínú fídíò mi kan ìjọ tán kọ́ wá bí wọn Kristian ṣe bí akínsà lè lóyún tán wá gbé wọn tán wá arrest wọn ibi tí mo wà náà mo bẹ Ọlọ́run pé Olúwa
ìránṣẹ́ torí táìmù yẹn kí sáré lóyún yẹn ló jẹ́ kí mi mọ̀ ọ́n ok ó dẹ̀ dùn mọ́ mi so kéèsì yẹn mò ń fọ́lọ̀ ẹ̀ dáadáa mo ṣe gbọ́ kó wá gbé wọn tán sí fídíò báyìí bí tí mo dúró sí 1 hour 30 minutes bẹ́ẹ̀ lọ́wọ́ fún ọdún tó fún wọn lẹ̀. Oríyọmí Hamzat yes 1 hour 30 minutes. láì mọ̀ yín rí. yes àwọn kan náà bẹ́ẹ̀ lọ́wọ́ fún mi náà tán mọ̀ pé Allah ó bá ti ṣe dáadáa ó mọ̀ bá pàdé ẹ̀dọ́dọ́ kọ́ ni pé kán gbé fọ́tò sí ẹ ó bá ti ṣe dáadáa ó mọ̀ bá pàdé àánú ni Ọlọ́run. ṣùgbọ́n ọ̀rọ̀ gómìnà ṣe gómìnà. ọ̀rọ̀ gómìnà yàtọ̀ sí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ síbẹ̀. òótọ́ wọn lérò ṣùgbọ́n ẹgbẹ́ election yàtọ̀ àwọn sọ ní sinmi ní ìyàwó lé ẹ̀ gan ó lè bá a sọ̀rọ̀ lálẹ́ ẹ̀kẹjọ sùn lẹ́ bá máa kó wọn sí kánkú sí ẹ̀. tàbá wo ní táwọn lọ náà tó ń gbé dání àṣà tó ń gbé kiri àkọọdù àlè ìyá Olúbàdàn láti àyàn ọba Rashidi Adéwọlá àwọn mú àkọọdù ọbẹ àwọn ti sọ pé àfi kábíyèsí náà ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú eléyìí kọ sáà. kábíyèsí ní ẹ̀ka kábíyèsí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kábíyèsí ní olóṣèlú ni wọn láti ilẹ̀ ó yá ká tó débi ipò ó yá ní tí wọn wá ń ṣe tí ẹ máa ń nítorí pé yàn ìjọba kó fi ṣe ọwọ́ rẹ̀ lẹ. ó léwu bàbá. ewu wo ló le ewu tó le ni pé gómìnà lè yọ kábíyèsí. tàbí tó fà ní ọjọ́ mẹ́ta yìí. ní tó fà ní ọjọ́ mẹ́ta kò bọ́ sínú. wọ́n ní kábíyèsí fẹ́ yọ gómìnà àwọn kan náà ní gómìnà rẹ̀ yọ kábíyèsí. mo sọ fún pé kò bọ́ sínú. ṣáṣọjọ lásán ni. ẹ̀jẹ̀ fẹ́ràn àwọn kan wà ní ayé ti yẹ pé àwọn tẹ́ rí bàbá ni bàbá náà jẹ́ fún mi. bẹ́ẹ̀ni. akọ́kọ́ wọn tẹ́lẹ̀ máa fẹ́ tọ́ wọn bẹ́ẹ̀ máa bí wọn tó máa súnmọ́ ní àtòjì jù mí lọ. àgbàlagbà náà jẹ́. bẹ́ẹ̀ni. ṣe rí ilé ayé táwa tọ́wọ̀n fún wa lọ́fẹ̀ẹ́ táwa rí lọ́fẹ̀ẹ́ ẹ̀pà wa rí ayé lọ́fẹ̀ẹ́. bẹ́ẹ̀ni. ìwé mi báyìí àánú mo rí gbà mo fi rí ayé lọ́fẹ̀ẹ́. èmi náà rí àánú gbà mo dúpẹ́ o. àwọn àbá yẹn wọn á ṣe ẹni tẹ̀lé kàfi sínú àpò. kì í sì ká mọ́rọ̀ pé wọ́n jọba kúrò ipò kan dé ipò ọba kan dé ládọjà náà ò ṣe. òde náà o wọ́n ti náà ṣe láti ìbẹ̀rẹ̀ lórí mọ́gàjì. ládọjà náà ò ṣe bàbá ládọjà náà ò ṣe ọmọ ti sílẹ̀. bẹ́ẹ̀ so ẹ má ẹ̀ka sọ pé ó fẹ́ yọ ẹ̀yìn ẹ̀ ó kàn fẹ́ gbìyànjú bóyá owó lálàá ẹ̀ kò lè ṣe. Mákindé ò lè yọ. láíláí. sáwọn wa lè yọ Mákindé. kílẹ̀ sọ lè yọ Mákindé ṣá. ìbáwọn náà fọwọ́ bá ti sọ́kè. ẹ ṣùgbọ́n tó náà wọ́n fẹ́ lo àwọn ẹlẹ́gbẹ̀mọ̀ aṣòfin Ọ̀yọ́ ọmọ fàájúbá olóṣèlú bàbá fáàṣì olókọ́kọ́ làmọ́lẹ̀. ẹgbọ́ mi ẹ má jẹ́ ká fa àwọn ẹ̀gbọ́n olóṣèlú bàbá Mákindé gan abẹ́ bàbá ló ti dìde. bẹ́ẹ̀ni. so olóṣèlú bàbá ẹni tó lẹ́ẹ̀mọ́ ẹni tí wọ́n lọ pé ẹ má bàjẹ́ àlàyé òun ló lóore ẹ̀ bó bá wọn nínú ara wọlé ó lù sínú ẹ̀ ẹ̀gbọ́n tí mo sọ ẹni tó lè bàjẹ́ àlàyé tó lè wín tó bá ti bàjẹ́ tó fi lùsì òun ló lórí ẹ̀ ẹnìjọ sísàn kan sọ pé kán dájọ́ pé ó jàre kí náà máa dùn ṣùgbọ́n náà ló ti lùsì tó dẹ̀ lùsì náà ní ẹ̀gbọ́n ló wọ́ọ̀sì jù torí wàá lọ́rọ̀ kó ti jàre bẹ́ẹ̀ dàrẹ́ bá ń jà kó tó kó jọ ó gbẹ̀rẹ̀ bàjẹ́ láàrin olùbàjẹ́ lọ́jọ́ kan so ẹ má jẹ́ ká lọ bẹ́ẹ̀. so bàbá lọ́rọ̀ kọ́ṣá ẹni kí àwọn tí wọ́n ní kí kábíyèsí jáwọ́ kó ní òṣèlú káwọn náà kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí bàbá yìí o olóṣèlú bàbá láti bẹ̀rẹ̀ kò bàbá ò lè jáwọ́ ní òṣèlú. ká ṣe orí adé ká ṣe orí adé pẹ̀lẹ́pẹ̀lẹ́. bàbá ò lè jáwọ́ ní òṣèlú. ibi tí mo ti ń kán gbogbo kí àrílà má ti kọsẹ̀ gangan ni látara kábíyèsí. kó mọ kọsẹ̀ látara Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. òwe tí mò ń pa gangan. tó pẹ̀lú ògbọ́n náà gbogbo ìtaṣẹ́ náà wọ́n ti gbọ́ báyìí wọ́n sì ti gbà lára àwọn tá a sọ kí ó tó gbé bí a ti ẹ̀bọ́ sí gbangba wálé àyí ẹlẹ́fẹ́ sọ nípa ìgbéyàwó. kí n tó sọ nípa ìgbéyàwó mo fẹ́ sọ nípa ìdìbò Kwara State. àti ọlọ́dún tó ń bọ̀ ẹni kankan pa ọ̀dọ̀ wa náà ni. mo ní ìyàn kan mo fẹ́ bẹ PDP ẹ fẹ́ gba ìjọba padà o. ní Kwara. PDP bá fẹ́ gba ìjọba padà àyè wà fún ọ báyìí. ọ̀sùn wọn láwọn lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní òtò lókè gan. òtò lókè lé ní òtítọ́ Ọ̀yọ́ gan ni base problem ẹ̀ Ọ̀yọ́ gan ni template problem. but Ọ̀ṣun náà òdùn náà ló mú Adémọ́lá Adélékè lọ sí àfọ́ọ̀dù wọ́n ti yanjú ẹ̀ báyìí so yá mú bọ́ yíṣà. àwọn náà ni pé Ọlá Ṣèyí Ìwọ̀yí ọmọ Kwara ọmọ Ìgbónà ọmọ ìlú dùn ó fẹ́ jáde fún gómìnà
ọmọ olódùn tiwa nílẹ̀ gbóná ẹ̀wọ̀n lódùn tó bá wá jáde tó bá fún abẹ̀lọ oníṣẹ́ṣe ọmọ ìlú yìí ni iye kan yìí ni bẹ́ẹ̀ ẹ̀sìn fẹ́ ṣiṣẹ́ fún abẹ̀lọ ẹ̀bùn tí bá ní tó bá lè lò fún aráàlú aráta ló fẹ́ lò fún oògùn tó ń tà tó wà ní tó tọ́mọ wá sí kí tó lè lò fọ́mọ àjẹgbógun àbúrò ni àgbákò ògùn tí bá wá ní orí ọ̀fẹ́ níwájú Ọlọ́run tí bá wá rí pé ẹni ọmọ ìlú mi fẹ́ di gómìnà sí màmá tako sẹ́ẹ̀sì mọ́ ẹ̀mú mọ́ ká fọkànbalẹ̀ so àwọn apá náà ti gbọ́ wọ́n ti gbọ́ wọ́n fi credibility tí náà wọ́n mú òkun pé ẹni pásítọ̀ wa pásítọ̀ dáadáa ni tí a bá lè fún wọn ní tíkẹ́ẹ̀tì ní PDP tí a bá fún abẹ́lọ́ fún Ọlọ́run sì gbọ́ ọlọ́run gbẹ̀lẹ́ o yóò gbọ́ ilé torí kankan wà kọ́kọ́rọ́ wà ní àdúrà àdúrà ò ṣe lásán ẹ ṣáàwòsà báwọn mo fẹ́ sàlàyé ẹ kò sọ díẹ̀ wọ́n sọ fáwọn ẹ̀ pé there is a key behind the prayer it has come okay jẹun fún lẹ́sàn kó ó yá ẹran ọmọ jáde bí kò lọ́ra ń jẹ wá ọmọ yẹn wá lọ wá pè yín láti ló ti fẹ́ ra ń jẹ ilé tó pè yín ẹ̀yin lẹ́ran níṣẹ́ ẹ̀tọ́ yín láti gbé kọ́ ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ ń tọ́ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ọ̀tẹ́ ẹ̀ bá rán níṣẹ́ tó bá jáde tó bá pè yín tẹ́ bá bí sí báyìí ṣe kó ká divine straight ẹ̀ lè decline so kọ́kọ́rọ́ àdúrà náà ni. ìyàtọ̀ tó tẹ́mi náà ránṣẹ́ ó ti pè mí báyìí mo ṣàtàrí lọ wo ó ṣe báyìí ṣe láìpẹ́ lọ́wọ́ torí mi mú rán. so mo sọ kọ́kọ́rọ́ wà nù àdúrà ni ọmọ mi bá jáde kí ni ọlọ́run fẹ́ káwọn fún wa pé èyí nínú lónìí kó tọ́ mọ̀ pé kí ẹ bá lè dúró kẹ gbàgbà pé ó da ọlọ́run tó pè mí kí wá ní tí ọmọ mi bá jáde tó ń fẹ́ ṣe gómìnà orí mi ò lágbára. iṣẹ́ tí ẹ jẹ́ bẹ́ẹ̀ ni níbo ní ọ̀dọ̀ tí ẹ jẹ́ gómìnà bẹ́ẹ̀ ni àjẹ́ gómìnà rẹ o ṣùgbọ́n ilẹ̀ ìhà gbóná ti jẹ́ o wá ti jẹ́ tiwa o sàárẹ̀ jẹ́ o sàárẹ̀ jẹ́ o Adébáyọ̀ Cornelius Adébáyọ̀ náà sì jẹ́ nílẹ̀ gbóná náà ní tipẹ́tipẹ́ ó yá ń gbọ́ yín nílùú dóòrò ẹ jẹ́ báyìí pẹ̀lú ọmọ tó ń bá ṣe nípa lọ́rọ̀ fún wọn ní Kwara nípa mi fún Ọláṣẹ́ ní ìbí wọ̀nyí ní àṣẹ ẹgbẹ́ PDP torí kìí ṣe APC so àwọn àmì lọ. ṣùgbọ́n APC ló ń lu bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣe ṣáà láti ṣe mọ̀. mo mọ èmi ò ṣe bẹ́ẹ̀ agbára ẹ̀mí lè fi ń wo tèmi Ọlọ́run sí òkú sí tó kàn pẹ̀lú bàbá mo sọ ẹ̀mọ̀ sẹ́rí pàtì tẹ̀yìn rí yẹn flag tẹ̀ rí yẹn I've told her about the secret all this flag NNPC tí yóò bí lọ NDC no NDC ló lọ NDC tó lọ bẹ́ẹ̀ni mo ti wá wọn yes wọn àti rẹ́díṣítà rárá nínú ẹ̀mí yes wọn kàn wà ní ẹ lọ kọ sílẹ̀ òbí ò lè rí second comment I'm telling you àti kòǹkò yóò ṣe òun ADC gọ́ ADC wà ní ẹ̀mí second to first náà ló máa ń ṣe tẹ́lẹ̀ second ẹ̀rọ yóò dúpẹ́ lọ́tẹ̀ olóṣù ẹgbẹ́ ìgbákejì làwọn máa ń ṣe tí wọn ìgbákejì àti àbí vice máa ṣe nígbà tí wọ́n ṣe president pẹ̀lú second man náà máa gbé táyé òfin parẹ́ second position wọn náà. àyọkẹ́ àbẹ̀yìn no kì í ṣe mí àbíkọ́ ọ̀rọ̀ yín sọ́lọ́ ara o níta ló yí kádàrá padà. tẹ̀bọ́ ọ̀làgbà wọn yín gbà mí tàbá bẹ̀bẹ̀ àdúrà rárá ntí aburú ṣe ló ṣe yí padà ṣùgbọ́n ìpín àkúnlẹ̀ yàn ká mẹ́nu kó ń bẹ̀. mo sọ fún yín pé ayé tó lágbára pásọlámà ibẹ̀ ti máa ń sọ̀rọ̀ tó máa because apart of pé à ń sọ̀rọ̀ òṣèlú there is no revolution tó bá sọ fún yín tí kì í wá sínú iṣẹ́. gba àwọn èèyàn wá tí mo kàn ní tí mo ló ti na ayé àwọn èèyàn wá ni pé àwọn èèyàn wá ti sọ ìrere di bámi ìyẹ̀wò. wọ́n ti sọ ìran di ìran ìyẹrẹ bámi ìyẹ̀wò bí ẹni lọ sí lè babaláwo tí má dẹ̀ ti rí ẹ tó bá ti ní máa ń dẹ̀ sí ni lè má respond sí ẹ yes káwọn kan gbọ́ lónìí yes tó bá ti fẹ́ sọ ìyẹrẹ di bámi ìyẹ̀wò kì í ṣe bámi ìyẹ̀wò ó lè lọ rí pásítọ̀ bámi pray lórí nǹkan báyìí kí n máa pray láàárọ̀ ọ̀sẹ̀ kan oṣù méjì kí n má gbọ́ kankan yes pàtí mi ní kọ́ lọ́nà bọ̀ àwọn ẹ̀ma fọ́sẹ̀ ní pé tó bá sọ̀ra wọn á fẹ́ kó sọ̀ kankan bọ̀ mi ò lè ṣe rẹ̀
so tó bá ti rí pé ó wà ígà mi ò gbowó ìlú bá sanwó fún mi ò ẹ̀rẹ̀ kí n bá consultation. mi ò consultation bá wò ṣé mo wọlé ọ̀fẹ́ lè náà rí gbà náà so because of that if I máa fún mi ní time àwọn ẹ̀ máa force mi lájẹ́ kí n máa sọ̀rọ̀ màá deny ẹ̀ má bí kọ́ ẹ̀ mọ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n á yin ìfẹ́ tá rẹ̀ pọ̀ sẹ́ni. wọ́n kó bá mi. because mi ò lè wá nǹkan tí Ọlọ́run ẹlẹ́dàá mi ò fi fún mi so mi ò ṣe babaláwo so débi kí n máa consult nǹkan lórí ẹsẹ̀ mo lè lè sọ ok within 4 days 5 days 4 days 5 days ẹ̀yẹ ká máa gbàdúrà kí wọ́n máa bá mi sọ̀rọ̀ àwùjọ bá ti pẹ̀lú máa nígbà ẹ̀jọ̀ sí ẹ̀jọ̀ ẹ bá mi ṣe kọ́bá yẹn nísìnyìí lè iṣẹ́ ìránṣẹ́ tèmi. nípa bẹ́ẹ̀ lọ ẹ̀já sọ̀rọ̀ torí àti mo fẹ́ sọ̀rọ̀ nípa ìgbéyàwó àti lo wákàtí ojú ẹ̀ tó wà sáré round up nísìnyí mo fẹ́ sọ̀rọ̀ nípa ìgbéyàwó gbogbo ẹ̀yin tí Ọlọ́run tó bá fẹ́ marry àárọ̀ Ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ fún mi pé kí n sọ fún àwọn ènìyàn tó bá ti fẹ́ marry ọkùnrin fẹ́ marry obìnrin fẹ́ marry nǹkan tí wọ́n fi ń gba ọ̀pọ̀lọpọ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ dé ní àgbègbè ìgbẹ́ sọ fún ẹ nípa ọ̀rọ̀ ìgbéyàwó bá ti fẹ́ marry tó bá ti lọ kó fẹ́ marry máa sọ pé ẹ̀ dáàdé bá mi praise orúkọ báyìí orúkọ báyìí ẹ̀yàn báyìí ni mo fẹ́ máa dán o lọ bá Ọlọ́run tó bá yàn tán o lè wá padà lọ bá Ọlọ́run olùránṣẹ́ Ọlọ́run dáàdì mo fẹ́ ṣe marriage ẹ̀ tí mo fẹ́ ni ẹ̀ bá kò sí marriage tí ò nílò àdúrà àti tán ẹ̀ fẹ́ ṣe àti tán ti fẹ́ ṣe bọ́ kó máa kọ orúkọ márùn-ún pé ká bẹ ẹ̀yàn kò sẹ́ tẹ́tẹ́ ni kò sẹ́ tó lè bẹ ta tó lè kò sẹ́ wòlíì tó lè ta tó lè jẹ mo lè sọ lẹ́nu ìwé ẹ̀ kò sí wòlíì tó lè ta tó lè jẹ kò sí wòlíì náà tòrò àbí tí wọ́n ní ẹ bá lè dájọ́ tó bá mọ ọjọ́ kú rẹ̀ tó lè mọ wákàtí ọlọ́run ṣe dájọ́ ìṣẹ̀dá ló mẹ́sà tó nínú ìgbéyàwó bá fẹ́ máa tó fẹ́ gbádùn ayé ẹ̀ dájọ́ ọmọbìnrin mẹ́rin èwo ni kí n fẹ́ no o lè ti choose kan kó nà ẹ́ tó fẹ́ fẹ́ lélẹ̀ wà ẹ̀jẹ̀ máa mi pray kí ìyàwó máa dàrú. à ń kóró mẹ́ta wá mẹ́rin wá. ẹ má ṣe mọ́ tó bá ti ń ṣe má yẹn pa ọ́ tẹ̀tẹ̀ ló ta. tẹ́tẹ́ ni. yes iye ó yóò ní jẹ́ yes kan tí mo ń treat lọ́wọ́ tí Ọlọ́run tí yẹn kan pè mí fún prayer rẹ̀ lórí ṣùgbọ́n tí mo ń pray iṣẹ́ ẹ̀kọ́ Ọlọ́run dá mi lóhùn lórí ọ̀rọ̀ yẹn Ọlọ́run pa òfin mi pé òwò gangan mọ́ ọ sọ fún àwọn ènìyàn pé ẹ̀rọ máa kọ ọ́ náà nígbà Ọlọ́run ní fi wá sílẹ̀. bàbá dáwòrán rí pé ìgbéyàwó ti di nǹkan mi lónìí ìgbéyàwó ti di nǹkan mi lónìí torí fídíò kan tẹ̀ wá ń ta pẹ́pẹ́ àwọn kan tẹ̀ sí ń gbàgbẹ́ gbàgbọ́ tí àkàfẹ́kẹ́ lọ lórí ibẹ̀ yẹn yóò ṣó lẹ́tọ̀ọ́ ṣá nínú ìgbéyàwó kí àwọn ọmọbìnrin mi wọlé kọjọ mọ́ ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ojú ò lè fi wọlé sáà. kò ní ẹ̀tọ́ kí obìnrin ní gbé ìyàwó sẹ́rírò. ìyàwó tí ẹ̀kọ́ obìnrin àjèjì ní. ẹ̀ẹ́n tó fà á tó fi ṣẹlẹ̀ náà ni pé àti ọkọ àtaya tá ṣe irú nǹkan yẹn nǹkan kan náà ni wọ́n àti ọkọ àtaya tó ṣerú ẹ̀ nǹkan kan náà ni wọ́n. àjọ mi torí àkókò yìí. àpàlà sọ́ngbà mi dáadáa ẹ bàbá bọ́ọ̀lù ṣọ́ọ̀ṣì dé ìrànlọ́wọ́ la nílò báyìí tàbí káwọn èèyàn ti bá a dá sí. a nílò ìrànlọ́wọ́. ó yá. tó a pè é lè ràn wá lọ́wọ́ so a ló ràn lọ́wọ́ mo sọ wípé nípa stúdíò wa náà a fẹ́ ràn lọ́wọ́ àbáyá tó lè ràn wá lọ́wọ́ kán ràn wá lọ́wọ́ a dẹ̀ ní church náà a nílò ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ kẹta fẹ́ ṣe pọ̀ sóò mi ò lè mọ. kà á ṣùgbọ́n ẹ mú nọ́mbà kalẹ̀ ẹ̀kọ́ sáyé fún nọ́mbà náà 0 kíá. church account number. ẹ̀kọ́ fi nọ́mbà yìí nǹkan àti ẹ̀kọ́ kẹ́yìn sí bóyá. nọ́mbà mi 070 okay 41 41 25 25 37 37 67 67 òun nọ́mbà mi. nọ́mbà yìí ni. ẹ̀ẹ́dẹ̀ tó bá fẹ́ pè mí. ok àkáǹtì ṣọ́ọ̀ṣì ńkọ́. Christ is coming with that Number. so worldwide. Christ is coming. Mega crusade worldwide. Oh yeah. Bank you access àbí.
Access. Access. Ó yá, ẹ fún mi láka nọ́mbà. Christ is coming mega crusade worldwide. Fẹ́ wo. Ó yá, ẹ mọ̀ wo. Ká mọ̀ sí pé, ká mọ̀ fi mọ́gà jí pé mọ́gà ra. Mi ò fẹ́ gbé síra wọn. Mo dábẹ́. Ìjọba mi wo account number church tó wà lọ́wọ́ níbẹ̀. Ẹ bá mi pè é. Láti wà láì. Lẹ́ẹ̀bẹ̀ wa, àwọn èèyàn wò wá, wọ́n wò ní báyìí, wà á tẹ̀ dáná lórí. 1918. Ń bọ̀. 19. Ẹ́? 19. Ó yá, 18. ó yá. 77. 77. 06. So mi ò kà lẹ́sẹ̀ mistake tẹ̀lé. So Christ is coming mega crusade worldwide. Access Bank. So fún gbogbo àwọn tí ó yá ìṣàdúrà bá àwọn ọmọ Nàìjíríà tó wà ní Nàìjíríà tó wà káàkiri àgbáyé àwọn ọ̀gá máa fi ṣe lọ. Mo gbàdúrà lórúkọ tó bá tó máa tẹ̀lé mọ́. Ìrànlọ́wọ́ tí ayé wa nílò ọlọ́run lórí ọ̀nà. Amen. Ayé wa tó ń bí ayé nínú. Amen. Àwọn ní ẹ̀rí. Amen. Ẹni orúkọ tí bàbá. Àmín. Tí ọmọ. Àmín. Àti ẹ̀mọ́. Àmín. Jésù olúwa tó ń bá. Àmín lórúkọ Jésù tó àyìn náà ni a ó dúró tí abẹ́bìkíní ọ̀hún afẹ́múkọ́ ni láti mọ́ sọ ní ilẹ̀ gbóná tí a mú kọ́ bí ọjọ́ mi ọjọ́ orí tó adéròmúkàsí ni orúkọ tèmi ọmọọba ní Sàárẹ̀ Olú èmi lọ́mọ àjàlá ìrànwọ́ àjàlá ọ̀sọ̀ ọmọ ajíkànjá adéròmú ọmọ adéníyì lọ́jà tó wọ́n fi àsìkò fi kí àbúrò mi dáadáa ẹ̀ẹ́dá bí tẹ̀lé mi èmi ni ọjọ́ bí ẹ̀ pásọ̀ wọn kẹjẹ bá ń ṣàdúrà àbúrò mi pé 50 years lónìí Muhammad Saheed adéròmú ẹ bá ṣàdúrà fún ẹ bá ṣàdúrà fún àbúrò mi. Amen. Àmín. Ohun tó máa fi ń mọ ìyàrá gbà ọlọ́run lórí ọ̀la ẹ̀. Aláwọ̀. Ẹ ò ní dàgbà. Àmín. Asán. Àmín Ọlọ́run. Ẹ ò ní dàgbà. Àmín. Ìbànújẹ́. Àmín Ọlọ́run. Ẹ ò ní dàgbà lè kú lọ́wọ́. Amen. Ẹ ò ní dàgbà láìsàn lọ́wọ́. Àmín Ọlọ́run. Orí ọ̀fẹ́ tá fi mú ìyàrá gbà. Àmín. Níbi tá fi mú ìyàrá gbà ọlọ́run lórí ọ̀la ẹ̀. Amen. Àṣẹ ọ̀run. Amen. Ẹni orúkọ ti bàbá. Àmín. Ti ọmọ. Àmín. Àti ẹ̀gbọ́n. Amen. Àmín lórúkọ Jésù tó àdúpẹ́ pé òkun àdúpẹ́ pé sà tó èyí náà ni a fi àwàgbé tó rọ̀ sí ó dàbọ̀. You dey find real Yoruba gist, culture, truth and vibes na here e dey. Arole Baba 10 Media, no dollar, subscribe sharp.